وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أدعوكم الله سبحانه وتعالى أترى الصلاة فرد محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run ọlọ́run kí mọ́ bá wọn sọ̀hábọ̀ sí ọlọ́run àwọn ará ilé iṣẹ́ ọlọ́run ọba kí mọ́ bá oníkálùkù wa lọ́kùnrin wa àti lóbìnrin la ilaha illallah. Lẹ́yìn náà a fi àsìkò yìí a fi ń kí àwọn bàbá ìmáàmù wa ní mọ́sálásí tí a ń bẹ níwájú rẹ̀ abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala kí wọ́n wá ṣe àlékún dáadáa fún wọn kí wọ́n wá ṣe àlékún orí tó pọ̀ fún wọn àti àwọn nǹkan tí wọ́n ní abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala albarka tó pọ̀ kọ́lọ̀ọ̀bá kó bá wà fi kẹ́ wọn. lẹ́yìn náà kí àwọn ọmọ ìyá nílẹ̀ Islam wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. èyí tí a fi máa bá wọn sọ̀rọ̀ ní àsìkò yìí tí a fi máa ran ara wa létí òun náà ni manzilatul ilmi fi da'wati ila Allah. ipò wo ni ìmọ̀ òun náà ní bẹ níbi kí a pè àwọn èèyàn sójú ọ̀nà ọ̀tọ̀lọ́run. eléyìí ni tí a fi mọ ṣẹlẹ wa láǹfààní a sì rí wípé àwọn àṣàyàn ọ̀rọ̀ tí ń bẹ nínú tọ́pìkì wa yìí àwọn nǹkan tí ó pàtàkì fún wa kí alágbọ̀yé lábàrẹ̀ ni. al-ilmu ìmọ̀ tí a rí yìí gbogbo wa la mọ̀ ipò ìmọ̀ a sì mọ̀ tí wọ́n pè ní ìmọ̀. bẹ́ẹ̀ ni ad-da'watu ila Allah a pèèyàn lọ sí ojú ọ̀nà tọlọ́hun. ilé yìí kìí ṣe tuntun ní àwùjọ wa bá a ti ní al-ulama àwọn tí wọ́n dúró ti ìmọ̀ bẹ́ẹ̀ náà ni a ní ad-du'at àwọn tí wọ́n ń pèèyàn sójú ọ̀nà tọlọ́hun. ló bí dájú pé tọ́pìkì tí wọ́n papọ̀ fún wa yìí tọ́pìkì kan ni tí ó pàtàkì torí pé kìí ṣe gbogbo ẹnikẹ́ni tó bá pèrè lóní mímọ̀ òun náà ni ó mọ ẹjọ́ ní mímọ̀ bẹ́ẹ̀ sì ni kìí ṣe ẹni tó bá pèrè ní olùpẹni sójú ọ̀nà ọlọ́run òun náà ni gbogbo tó bá sọ òun láàmọ̀ gbọ́ àbí ká ti rí gẹ́gẹ́ bí ẹni tí a lè pè ní ẹni tó ń pèèyàn sójú ọ̀nà ọlọ́run. manzilatul ilmi fi da'wa ila Allah ipò wo ni ìmọ̀ táàrí yìí tó ń bẹ níbi ká pèèyàn sójú ọ̀nà ọlọ́run. ǹjẹ́ ìmọ̀ ní ṣe ìmọ̀ táàrí yìí ǹjẹ́ ó ní ṣe pẹ̀lú ká pèèyàn sójú ọ̀nà ọlọ́run àbí kò ní ṣe àbí ká mọ bára wa sọ̀rọ̀ náà ni ká mọ sọ gbọ́ndàlùkọ̀ mọ sọ náà ni ṣé dandan ni kí màá mọ bẹ ká tó lè pèèyàn sójú ọ̀nà ọlọ́run àbí kí ò pọn dandan. kí láǹfààní ìmọ̀ ibi ká pèèyàn lọ sójú ọ̀nà tọ́lọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala. àkọ́kọ́ tó bá ní al-ilmu ìmọ̀ tí a rí yìí àwọn àfọ́ onímọ̀ tó bá ṣe àlàyé rẹ̀ wọ́n ní idraku shay'in idrakan yaliqu bihi. ní tí a ń pè ní ìmọ̀ òun náà ni kí a ní nǹkan gẹ́gẹ́ bó ti yẹ ká ní. idraku shay'in idrakan jaziman
nǹkan tó yẹ kí ìyẹn ní bó ṣe yẹ kó ní. Bí àpẹẹrẹ ẹni tí ó pèrè ní mẹkáníìkì á mọ̀ yìí pé àwọn nǹkan kan ń bẹ tó yẹ kó mọ ọbẹ̀ lára rẹ̀, bẹ́ẹ̀ sì ni àwọn irinṣẹ́ kan ń bẹ tá a gbọ́dọ̀ mọ́ bà lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ náà lẹni tí ó pèrè ní bíríkìlẹ́yà, ẹni tó mọlé kọ́, àwọn ìmọ̀ kan ń bẹ tá a gbọ́dọ̀ bá lára rẹ̀, bẹ́ẹ̀ sì ni àwọn irinṣẹ́ kan ń bẹ tí ò gbọ́dọ̀ ṣàfẹ́kù. Nígbà tó yẹ pé ẹ̀ ń bíríkìlẹ́yà, àwọn afẹ́ gbéṣẹ́ fún wa dé wá ní kílẹ̀ fẹ́ ṣe aláfẹ́ kọ́ ṣọ́ọ̀bù ni wọ́n ní ẹ̀mú tí gbọ́ bàbá yín kọ́ ó yá irinṣẹ́ ń kọ́ ìlú òní irinṣẹ́ ọbẹ̀ rẹ̀ ní kọ́ mí ní tí wọ́n rẹ̀ wá ní mí ní kankan wọ́n dà tábà tẹ padà gbé fún gan àmọ́ wà níyè méjì torí pé ẹni yìí pàápàá ìmọ̀ bíríkìlì àgbọn sí lọ́dọ̀ rẹ̀. So eléyìí ni táǹpẹ̀ ní ìmọ̀. So ìdíráàkù ṣe yìí ká ní nǹkan gẹ́gẹ́ bó ti yẹ ká ní náà ń pè ní al-ilmu. Ìdàkejì ẹ̀ òun náà ni al-jahalu. Sọ́wọ́n apá mi wọ́n tẹ̀ sọ yìí pé ká define ká ṣàlàyé tán pè nímọ̀ wọ́n ní kò ṣeé sọ. Wọ́n ní kò ṣeé sọ pé ìtumọ̀ ìmọ̀ lélẹ́yìí wọ́n ní kò ní ìtumọ̀ ju wípé ìdàkejì ẹ̀ lámọ̀. Ẹ̀ka àwọn kankan ń bẹ lóòótọ́ àmọ́ pàápàá rẹ̀ ṣùgbọ́n tá a bá ti lè mọ ìdàkejì rẹ̀ àmọ́ pàápàá rẹ̀. Ìlànà àfọ̀sùn máa sọ wípé wa bil adidad tatabayyanu al-ashya bil adidad pẹ̀lú ìdàkejì nǹkan àmọ́ mọ pàápàá nǹkan. Sọ̀rọ̀ ọ̀pá sọ wípé ní tí à ń pè ní ìmọ̀ gangan fún rẹ̀ a lè fi ìtumọ̀ àlàyé kan á fi gbé jókòó. Ṣùgbọ́n lókùngbà tá a bá ti rí ìdàkejì ẹ̀ á mọ̀ mọ̀ pàápàá tán pè nímọ̀. Tá a bá ti rá ìmọ̀ kan ẹ mọ̀ mọ̀ mọ̀. Tá a bá ti rá ìmọ̀ kan á mọ̀ tí wọ́n ń pè ní ìmọ̀. Ṣùgbọ́n tá a bá ní kí wọ́n ń pè nímọ̀ gangan wọ́n náà lè define ẹ̀. Àwọn kan lọ bẹ́ẹ̀. Àwọn kan sọ fún wọn pé tán pè ní ìmọ̀ òun náà ni kíyẹn ní ìkápá láti mọ̀ nǹkan kan gẹ́gẹ́ bó ti yẹ kó mọ̀. Wọ́n ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ nìyẹn. Ṣé kí ní kejì àlàyé ọ̀rọ̀ àwọn àfáà yìí kò fi ìtakùn mẹ́ rárá bó ṣe wulẹ̀ kó mọ̀. Torí pé lóòótọ́ táwọn bá ti ń rí ìdàkejì nǹkan á mọ̀ mọ̀ pàápàá nǹkan náà. Bí àwọn ọmọ ọmọ ẹ̀tọ́ ń pè lọ́kùnrin tí ó ti róbìnrin rí ó ti rí ìdàkejì ẹ̀ lọ́kùnrin. Àmì ìmọ̀bìnrin mi ò mọ̀bìnrin ó ti lọ́kùnrin rí ìdàkejì ẹ̀ ni. Kò pẹ̀lú ìdàkejì nǹkan á mọ̀ mọ̀ pàápàá nǹkan náà kò sí yé. Ẹlòmíì yóò ní látìgbà tó ti dé tóun ti dé ní ayé òun ò ní jẹ̀díjẹ̀dí rí. Àìmọ́ ní jẹ̀díjẹ̀dí ló jẹ́ kó mọ̀ pé jẹ̀díjẹ̀dí wà. So ìdàkejì nǹkan yóò mọ̀dẹ́ ká mọ pàápàá nǹkan. Torí ìní ká ń pè ní al-ilmu. Ẹ wá rí mọ̀tá wá rí yìí ìròyìn kan ni tó dá sí wípé ọmọ èdè ènìyàn máa fẹ́ kí máa bẹ lára wọn. Kò sí kódà yìí tó ní kó òun mọ̀ tán pè ní ìmọ̀ kò ní fẹ́ kán pè láláìmọ̀ kan. Ẹni tí òun mọ̀ tán pè ní ìmọ̀ àfáwà aláìmọ̀ kan wá ń bí. Má bàjẹ́ mọ̀ kankan aláàmàlìkù. So a máa ń fẹ́ gba ìròyìn pẹ̀lú ìmọ̀ tó yí pé ìròyìn tó dáa ìròyìn tó pé yóò mọ̀ ọbẹ̀ lára gbogbo ẹnikẹ́ni tó bá fi ìmọ̀ títí lọ́dọ̀ rẹ̀. Tó tá bá wá ń sọ ìmọ̀ ìgbà míì àwọn àfáà wò ó nígbà mùsọ́nà mẹ́ta wọ́n ní al-ilmu ad-dunyawi al-ilmu al-ukhrawi al-ilmu ad-dunyawi wal-ukhrawi. Wọ́n ní tí wọ́n pè ní ìmọ̀ káwò lọ́nà mẹ́ta ìmọ̀ ilé ayé ìmọ̀ tẹ̀sìn àti ìmọ̀ ilé ayé papọ̀ mẹ́sìn. Àwọn míì wọ́n ní al-ilmu ìmọ̀ tá a rí ìran méjì ni al-ilmu dar wal-ilmu nafi wal-ilmu nafi ìmọ̀ tó ń kó nira bá ni àti ìmọ̀ tó ń ṣe ní láǹfààní. Àwọn míì ó tún wò wọ́n ní al-ilmu ad-dini wal-ilmu ad-dunyawi wal-ilmu ash-shar'i ìmọ̀ ilé ayé àti ìmọ̀ tẹ̀sìn. Tá a bá ń sọ nípa ọ̀rọ̀ chemistry nípa ọ̀rọ̀ biology al-physics ilmu al-ahya biology àbí al-chemia àbí chemistry
tábà ń sọ nípa rẹ̀ ìmọ̀ náà làwọn yìí náà ẹ̀rí àwọn eléyìí àwọn àfa àwọn ọmọ sọ pé ìmọ̀ yìí al-ilmu ad-dunyawi ni ìmọ̀ ilé ayé lásán ni. ṣùgbọ́n tá a bá ti sọ nípa bí ìmọ̀ èdè bí ìmọ̀ èdè lárúbáwá ìmọ̀ náhùn ìmọ̀ sọ́rfù ká báyàn sọ̀rọ̀ bó láti báyàn sọ̀rọ̀ wọ́n lé léyìí ó kó sínú ìmọ̀ ilé ayé àti ìmọ̀ tẹ̀sìn. tábà wá ti ń sọ ìmọ̀ bíi kìtàbù wa sunna ká mọ al-Qur'ani ká mọ sunna eléyìí wọ́n ní al-ilmu al-ukhrawi ni ìmọ̀ al-qiyama ni. tọ́ èwo gangan wá ní tọ́pìkì wa yìí ló jẹ́ àkọlé lórí jẹgan manzilatul ilmi fi da'wati ila Allah. èwo gangan la fẹ́ gbọ́ yé èwo gangan ní tó pàtàkì tá a fẹ́ mọ ipò rẹ̀ tá a fẹ́ mọ ojúṣe rẹ̀ níbi ká pèèyàn sójú ọ̀nà Ọlọ́run. aláìsí méjì tá a bá ń sọ nípa ọ̀rọ̀ ìmọ̀lẹ́ ayé bí ọ̀rọ̀ bí ìtàkàrà rẹ̀ jẹ́ ọ̀rọ̀ chemistry àbá alákọ́ṣẹ́ ni tailoring ni àbí carpentry ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí kọ́ni ta torí ẹ̀ jókòó tuntun bá lẹ́pẹ́ lẹ́yìn níbi ìkọlù yẹ ká wá ẹni bá torí ìyún wá sí ìgbà yìí kó dìde kó mọ lọ́lé torí pé kò ní láǹfààní kankan bó ṣe wulẹ̀ kó mọ̀ ẹ̀rí pàwọ́ lóò ní ẹniṣẹ́ àní sísọ́ọ̀sì bẹ́ẹ̀ là ní sí àní mọ́ṣíìnì ìránṣọ àti tape rule. bákan náà sábà wọn sọ nípa ìmọ̀ ilé ayé papọ̀ mẹ́tẹ́sìn táàbà pẹ̀lú ìmọ̀ lugha ìmọ̀ èdè bí ìmọ̀ èdè lárúbáwá ẹni bá torí ẹ̀wá bí jókòó iná òun náà tó ṣìnà torí àní bọ́ọ̀lù táàbù kọ́ wa ní náwó sọ́rfù bàlágà àti àrúdù àti bàlákúrú àníyàn ní ibà yìí ẹni bá torí ẹ̀ wá sí ibà yìí kó dìde tó bá rí bẹ́ẹ̀ ó wá kú mọ̀ tán lẹ̀ ìmọ̀ wo ni al-ilmu al-ukhrawi ìmọ̀ ọjọ́ kẹyìn ìmọ̀ tí ó ṣẹ́kù nígbà tí ò ní sí gbogbo ìmọ̀ mọ́ oníta torí ẹ̀ jókòó ìmọ̀ ẹ̀sìn tó manzilatul ilmi ipò wo ni ìmọ̀ ẹ̀sìn yìí ló wà ipò wo ló wà fi da'wati ila Allah níbi kí á pèpè sójú ọ̀nà tọlọ́hun ǹjẹ́ ìmọ̀ yìí ǹjọ́ pàtàkì àbí ò pàtàkì ǹjẹ́ bùkátà rẹ̀ àbá bùkátà rẹ̀ ǹjọ́ pọn dandan àbí ò pọn dandan ipò wo ni ìmọ̀ yìí wà ìyẹn ní tá a fẹ́ gbé yẹ̀wò. ẹ̀rí tá a bá ń sọ nípa ìmọ̀ ẹ̀sìn ó ní orígun ìmọ̀ ẹ̀sìn ó ní orígun rẹ̀ mẹ́ta ni alákọ̀ọ́kọ́ òun náà ni qala Allahu ọ̀rọ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala táǹpẹ̀ ní kitabullah al-Qur'an al-Karim. ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-hadith an-nabawi ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ tá nàbí kọ́ tó kọ́ wa òye tó fi ilẹ̀ fún wa eléyìí jẹ́ orígun ẹlẹ́ẹ̀kejì. bákan náà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni aqwalu salaf wa a'malihim kí ni ọ̀rọ̀ àwọn ẹni ìṣíwájú nínú ẹ̀sìn ìsìláàmù torí pé táà ń sọ yìí sì ọ̀rọ̀ ẹ̀sìn ni àbí ìmọ̀ ẹ̀sìn ni táà ń gbéyàwó kéde mọ́lẹ́ ayé táà bá sọ nípa chemistry táà bá sọ nípa education ó láwọn ẹ̀kọ́ tẹ́ mọ̀ kóòtù tó yẹ pé kódà àwọn àtàkùn bá kíra àti mórù wọn pàdé bí àpẹẹrẹ nísìn àrẹ̀jà kọ́kọ́ tó kọ́ kó tẹ́ tẹ́lọ̀ tẹ́ mọ́ ilé àgbà kí kejì kú mọ́rù àrẹ̀jà kọ́kọ́ tó kọ́ ṣe gílóòbù gbogbo àwọn èèyàn ẹ̀kọ́ la fẹ́ gbéyàwó níbà yìí ọ̀rọ̀ wo ti kàn wá torí pé tó kàn wá pọ̀ níbà yìí ọ̀rọ̀ àlùkìyámà ni ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ àwọn tó kàn wá òun làwọn tó dájú pé a máa wò wọ́n ọ̀rọ̀ wọn ìṣesí wọn ìfọwọ́sí wọn ìbálò wọn pẹ̀lú àwọn èèyàn tí ó mú tó pàápọ̀ mọ́ wọn àlùkìyámà ni ọ̀rọ̀ àwọn ènìyàn gangan ni tí ó jẹ́ orígun ẹlẹ́kẹta. ọlọ́ba Allah subhanahu wa ta'ala ló sọ fún al-Qur'an al-Karim ọlọ́run ní ká máa sọ ọ̀rọ̀ yìí nígbà gbogbo ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ká máa tọrọ píwọ́ ọlọ́run wọ́n ṣàfiwá mọ́nà ọ̀nà wo ni ọ̀nà wọn tí wọ́n lọ́wọ́ bá tó ti kẹ́ tó ti gẹ̀ ghayril maghdubi alayhim tí èso ọ̀nà àwọn tí wọ́n lọ́wọ́ bá ti bínú sí bákan náà wọ́n lọ dọ̀ọ̀lì tí wọ́n ti sọnù àwọn tàbí tọ́lọ́wọ́ bá ṣe nínú àwọn èèyàn táwọn tó ṣe gílóòbù ni àbáwọn tó ṣe mọ́tò àbáwọn tí títí gbogbo àǹfààní ilé ayé àwọn èèyàn kọ́ là ń sọ
àwọn ẹnìkan bẹ ọlọ́run bá ti kẹ́ wọn ó sì tọ́ka wa sí ìtẹ̀lé ìlànà wọn níbi ìtẹ̀lé ìlànà wọn làwọn náà ó fi rí kẹ́ lọ́dọ̀ ọlọ́run wa man yuti illaha wa rasulahu ọlọ́run ẹnikẹ́ni tó bá tẹ̀lé wọn ọlọ́run bá tó jíṣẹ́ òun Muhammad sallallahu alayhi wa sallam fa ulaika ma'a alladhina an'ama Allahu alayhim ọlọ́run ní àwọn ẹni wọ̀nyí wọ́n á máa bẹ pẹ̀lú àwọn ìtọ́lọ́wọ́n bá ti kẹ́ yẹn ní pé tá a bá tẹ̀lé àwọn èèyàn kan tá a tẹ̀lé lọ́hùn tá a tẹ̀lé jẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam á máa bẹ pẹ̀lú àwọn ẹni tọ́lọ́wọ́n bá ti kẹ́ an'ama Allahu alayhim minan nabiyyin nínú àwọn ànábì ọlọ́run was-siddiqin àwọn ẹni òdodo was-salihin àwọn ẹni tó jọ́sìn tó fọkàn àti ìṣe ti jọ́sìn fọlọ́run was-shuhada àwọn tí wọ́n kú sójú ọ̀nà ọlọ́run wa hasuna ulaika rafiqa ọlọ́run àwọn ẹni wọ̀nyí làwọn tí àwọn bá lò so tábà sọ ash-shuhada was-siddiqin ẹni àkọ́kọ́ náà was-siddiqin Abubakar as-Siddiq radiyallahu ta'ala anhu owó ni. so orígun ìmọ̀ ẹlẹ́kẹta òun náà ni aqwalu salaf ọ̀rọ̀ àwọn ẹni ìṣíwájú ọ̀rọ̀ àwọn sàhábà ọ̀rọ̀ àwọn tabi'un ọ̀rọ̀ àwọn tabi'in ọ̀rọ̀ àwọn ẹni wọ̀nyí ni tó láwọn ẹni wọ̀nyí ọlọ́wọ́n bá ti kẹ́ wọn ọlọ́run radiyallahu anhum wa radu anhu ọlọ́run bá kẹ́ wọn àwọn náà sì yọ́nú sọ́lọ́wọ́n ọba kọ́lọ́wọ́n bá ti kẹ́ wọn. so orígun mẹ́ta tí ìmọ̀ ẹ̀sìn tó ní lélẹ̀ tọ́ ẹ wá rí ìmọ̀ ẹ̀sìn yìí ọlọ́wọ́ ń bẹ́ẹ̀ gan ọlọ́wọ́ ń bẹ́ẹ̀ bí kíyàn nímọ̀ tó rẹ́nikẹ́ni tí ó bá jẹ́ dáì ẹni tí ó mọ̀ pé àwọn èèyàn lọ sójú ọ̀nà ọlọ́run dandan ni kó ní mẹ́ẹ̀sìn yẹn la fi gbọ́dọ̀ ṣìyàtọ̀ láàrin al-alimu àti ad-da'i kullu alimin da'in wa laysa kullu da'in alimun gbogbo ìta bá ti pè ní onímọ̀ lédè wa gẹ́gẹ́ bí àwùjọ wa ká máa pè ní àáfàá àbálẹ̀ ní tó ń pèpè sójú ọ̀nà ọlọ́run ẹni tí mẹ́ẹ̀sì tá a sọ mẹ́tẹ̀ẹ̀ta yìí bá ń bẹ lára rẹ̀ á máa bá nígbà gbogbo ẹni tó ń pèpè sójú ọ̀nà ọlọ́run kódà ó ń sùn oorun rẹ̀ gan ìpèpè ní dáwà ni bó ń rìn ìrìn rẹ̀ gan dáwà ni bó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ gan dáwà ni tó bá wà láwùjọ àwọn èèyàn dáwà ni tó bá dá dúró tó dá jókòó tó dáwà dáwà ni so kullu alimi da'i gbogbo tá a bá ti pè lóní mímọ̀ tá a bá ti pè ní àáfàá irú ẹni bẹ́ẹ̀ á máa rí gẹ́gẹ́ bí olùpèpè sójú ọ̀nà ọlọ́run ìpìlẹ̀ nìyẹn ẹ̀rí al-aslu fil alim an yakuna da'iyan ila Allah ìpìlẹ̀ fún ní mímọ̀ oníkójẹ́ tí ó mọ̀ pèpè sójú ọ̀nà ọlọ́run bí aqwalihi pẹ̀lú gbogbo àwọn tí máa ń sọ wa a'malihi ní tí máa ń ṣe wa akhlaqihi àtàwọn ìwà rẹ̀ ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ tó bá ń pèpè láàbà pẹ̀lú onímọ̀ dípò yẹn di máìkì mú ó bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run kò sọ di onímọ̀ kò sọ dàfà rẹ pé wa laysa kullu da'in alimu bẹ́ẹ̀ kọ́ àfa lèmi náà gíní ọlọ́run ló mọ ìwà ìsìn mo ti ń di máìkì mú nísìnyí ó ti lé 20 years kò túmọ̀ sí bá àfa àníọ́ kò túmọ̀ bẹ́ẹ̀ so àwọn ìròyìn kan bẹ tá a gbọ́dọ̀ gba lẹ́rẹ̀ ń tá a mọ̀ pé lóní mímọ̀ tá a mọ̀ pé ní àfá tá a bá ti bá lára èèyàn kódà kó pápè mọ́ra ẹ̀rí kó mọ̀ pé rẹ̀ ní ṣékù ṣùyó àfá àwọn àfá wàlíyùlẹ̀ àwùlíyà wòlí àwọn wòlíì ẹ̀rí abúlé mùsùlùmí bàbá àwọn mùsùlùmí gbogbo eléyìí tó ń pè yìí ẹ̀rí àdìyáwó lásán ni àpèmọ́ra lásán ni ẹnìkan bẹ òun nìkan náà níjọ rẹ̀ òun náà ní amir ẹ̀rí òun ní amir òun ní rọ̀yìs òun náà ní mọ̀rùwùs òun lórí òun náà lè ro ẹ̀yìn tó bá ti gbé kẹ̀kẹ́ rẹ̀ àbí kọ̀ọ̀kan rẹ̀ báyìí ó ti wá àṣìlọ náà nìyẹn ṣé dáyé ni àbí alim ó wà dáyé àbí ṣé kò pè yẹn ni òun náà ń pè yẹn tó wọ́n kéèké alim bí láti mọ ìyàtọ̀ láàrin méjèèjì a gbọ́dọ̀ ti yàtọ̀ táà bá ṣe ìyàtọ̀ láàrin méjèèjì a máa ṣi omi ìmọ̀ mu omi ìmọ̀ tó yẹ ká mu a máa ṣi mu ìyàtọ̀ ń bẹ láàrin alimu àti dáyé gbogbo alimu ní dáyé wọ́n kèsè gbogbo dáyé òun náà ní alimu torí gun ìmọ̀ mẹ́ta ni
إلى فاوى ابن قيم الجوزية رحمه الله في قوله قل العلم ما قال الله قال الرسول قال الصحابة بلا تمويل انت أقول إيما هنا كلا الله وبطه كلا نبي صو كلا وصحابي كلا ونصو لا يدينا كل كني سوى àwọn èèyàn wọ̀nyí òun ni àwọn tó dá sí àmọ́ mu mi mọ̀ látara wọn gbogbo ẹnikẹ́ni tó bá wà mu mi mọ̀ ní orígun mẹ́ta tí ìmọ̀ yìí tó níyì ẹ̀rí bó ṣe mọ ni ó mọ álímù ni kódà bó má ti wá sí ń bẹ nínú àwọn àfà tó dá sí pé kì í báwọn èèyàn sọ̀rọ̀ bá ṣe báwọn èèyàn sọ̀rọ̀ yìí kò lè ṣe yóò mọ sunkún ni ẹkún tí ó mọ sùn yìí kò ní sáfà níbẹ̀ fún báwọn èèyàn sọ̀rọ̀ ó tọ̀ wọ́n kúkú gbajúmọ̀ pẹ̀lú kó mọ ọkọ ló mọ ọkọ gbogbo wa àti tiẹ̀ kíkọ ni ó sì ń bẹ nínú wọn kò lè kọ́ kó dà máa báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run kó mọ sọ fún wọn tọ́lọ́run bá fẹ́ tọ́lọ́run bó fẹ́ tẹ́bá ní kó kọ́ kò mọ́ kọ́ kò lè kọ́ kíkọ́ máa ń ní lára àpá náà ni ẹlòmíì sì ni ọlọ́run bó kẹ bó ṣe ń sọ bẹ́ẹ̀ ni ó sì mọ ọkọ bó ṣe ń kọ bẹ́ẹ̀ náà ni ó sì mọ sọ bí Sheikh Al-Albani rahimahullah sọ́lù tì ní rahimahullah àpá àwa yìí ọlọ́run gùn wọn pẹ̀lú ìmọ̀ sọ kíkọ ohun ó kéré gan àwọn òsèmí ó kéré ṣùgbọ́n níbi kíyàn sọ̀rọ̀ ọlọ́run gùn wọn Sheikh Al-Albani rahimahullah ọlọ́run fún méjèèjì bó ṣe ń kọ bẹ́ẹ̀ ló ń sọ bó ṣe ń sọ bẹ́ẹ̀ ló ń kọ ṣé mo bá ọlọ́run bá fún nìkan kò fún nìkan torí bàbá yìí láti nǹkan bíi 16 years ló ti fọ́ lójú ó sì kú nìkan bíi above 90 ló fi kú gbogbo ìgbésí ayé ìkìlọ̀ ṣe sísọ ni kíkọ̀ òkè sí rárá bó ṣe wọlé kó mọ fóun. so ìmọ̀ tó bá ti wà lára èèyàn bó ń sọ̀rọ̀ àwọn èèyàn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lára rẹ̀ bó ń sọ̀rọ̀ àwọn èèyàn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lára rẹ̀ ẹ̀rí bó o dájọ́ kó wọn kò tó ní pé ìmọ̀ tí ń bẹ lára rẹ̀ yìí yóò kọ́ ẹ lórí gbogbo tó bá fẹ́ ṣe. tó ẹ tó bá ti jẹ́ onímọ̀ tó jẹ́ àfáà yóò jẹ́ ní tó já sí wípé ìmọ̀ tí ń bẹ lára rẹ̀ yìí yóò mọ̀ hàn ní oríkèéríkèé ara rẹ̀ nígbà gbogbo. torí bàbá dé báyìí ẹ ti mọ̀ fún ní mímọ̀ ni bọ́lá ìmọ̀ kan bá dé ìgbà yẹn náà ẹ sọ fọ́lá ìmọ̀ kan ni ẹ mọ̀ rí yàtọ̀ láàrin méjèèjì nínú àwọn kan kéékèèké bóyá látara jíjẹ látara mímu látara jókòó látara sọ̀rọ̀ látara dúró látara ìparí ìjà láàrin àwọn èèyàn ẹ̀dọ́ sọ̀rọ̀ yìí onímọ̀ ni. bọ́lá ìmọ̀ kan bá ti dé náà sí nìyí ẹ ti mọ̀ sùtá bá ń sọ àlìmú onímọ̀ ìpele ní stéèjì kan òun ni wípé kíyàn nímọ̀ débi wípé yóò mọ lọ ọ̀tún yóò mọ lọ òsì yóò mọ lọ wájú yóò mọ lọ ẹ̀yìn stéèjì kan òun náà lè fẹ́ pé ìwọ̀nba ìmọ̀ tó ní at least bó bá réyàn tó ń ṣe tí ò da òun náà lè sọ̀tún màmá iṣẹ́ ìṣe yìí ò da álímù náà lẹ́nu yìí álímù ni lókùngbà tó bá dá pé tó ń sọ yìí ó mú jáde nínú kí lọ́lọ́run sọ kí lànàbì sọ kí làwọn sàábì sọ. ṣe ìjẹ́ mọ́tábà àrìníyà ìjẹ́ onímọ̀ ipò tó wà lọ́tọ̀ọ̀tọ̀ ni. ẹ wá rí ìmọ̀ fún rẹ̀ wá ní ọlá látara ọlá tí ìmọ̀ yìí ní òun lẹ́yìn tá a bá pè ní dááyí ẹ̀fẹ́ tó fẹ́ jẹ́ dááyí tí ó mọ̀ pè sójú ọ̀nà ọlọ́run kò gbọ́dọ̀ ṣàfẹ́kù rẹ̀ ìṣàfẹ́kù ìmọ̀ tí ò sí lára èèyàn ni òfin ní jẹ́ ká pè ní álímù kódà kó ń pèèyàn sójú ọ̀nà ọlọ́run ó ń di máìkì mú ó ń sọ̀rọ̀ ìyẹn lè jẹ́ àáfàá tó ń tọ́mọ ń kéwú kó má jẹ́ álímù bẹ́ẹ̀ ni ìyẹn lè jẹ́ bẹ́ẹ̀ na bẹ́ẹ̀ pápá ni wọ́n ni bẹ́ẹ̀ onímọ̀ ni wọ́n ni ilé kéwò ni wọ́n ni náà bí wọ́n kọ́ yẹ o lórí àwọn sọ nípa ilé kéwú gangan ìpìlẹ̀ ilé kéwú kì í pé ilé kéwú àǹkọ́ anáwó sọ̀rọ̀ fún náà pè ní ìpìlẹ̀ ilé kéwú ìpìlẹ̀ ilé kéwú ni pé yẹn báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ìpìlẹ̀ nìyẹn ẹ̀ẹ́dẹ́yẹ ṣàfà ó kàn ṣe wá káàkiri ní kílódé mi ṣàfà nígbà tó nílé kéwú mọ́dásà wọn lóní kórúkọ mọ́dásà kórúkọ àdàbíyà rẹ̀ eléyìí ò túmọ̀ sí kankan rárá kò túmọ̀ sí ìyẹn tọ́lá fi ń ṣòṣùwọ̀n òun náà ní kí ni táwọn báwọn èèyàn sọ eléyìí ní ìpìlẹ̀ ẹ̀rí ìmọ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn láti ń bẹ fún ìmọ̀ tó já sí pé ìmọ̀ pọn dandan níbi ká bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ìmọ̀ pọn dandan òun náà ní alákọ̀ọ́kọ́ ẹ̀rí ìmọ̀ yìí mìíràtul ànbìyà irútul ànbìyà
ogún àwọn ànábì ọlọ́wọ́ bá ní nínú ẹ̀kọ́ ká pín ogún wọ́n máa ń pè kíní kan ní táràkà òun ní nǹkan tí òkú tó fi ilẹ̀ táwọn tó wà lẹ́yìn ìrójogún rẹ̀ àwọn ànábì ọlọ́run pátápátá ó bẹ̀rẹ̀ lórí ádámù títí tó fi lórí muhammad sallallahu alayhi wa sallam wọn ò ní táràkà kankan tó ju àlẹ́ ilmu lọ tí wọ́n fi ilẹ̀ lọ. gbogbo ẹnikẹ́ni tóun náà ó bá dúró kó máa fa àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run a gbọ́dọ̀ rí lẹ́ni tó já sí wípé kò ní jogún ìmọ̀ yìí látara àwọn ànábì ọlọ́run yóò jogún ogún yóò wà lọ́wọ́ rẹ̀ kódà ọmọ tí wọ́n sì bí tí ó bá jẹ́ onímọ̀ ogún ẹ̀tì ẹ̀ náà bẹ́ẹ̀ lẹ̀lẹ̀ Allahu akbar eléyìí oore ní fún wa o àbá ànábì ló gbà ẹ̀rí àbá ló gbà àmọ́rí àrírí ẹwọ yàtọ̀ tó ẹwà àsìkò tí ń bẹ láàrin wa sanabi sallallahu alaihi wasallam àtànàbí jẹ tó fogún lẹ̀ fún wa táàjẹ ogún àjẹjẹ tán àwọn ọmọ táàfin ìdílé nìyí tí wọ́n náà bẹ̀lẹ̀ ẹ̀ ti lè mú tẹnìkan mọ́ tẹnìkan kódà ẹlòmí ilé ìdè lọ́la tí n tí ó rí lára mẹ́bí ojú sí wọ̀rí lọ nínú ìmọ̀ ni ṣẹlá muhammad sallallahu alaihi wasallam òun àlè ulama ó láwọn táà ń pè ní onímọ̀ warasatul anbiya ó ní àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run wọ́n ni wà innal anbiya ó lè ráwọn ànábì ọlọ́run bá tẹ́ rí yìí lam yuwarrisu dinaran wala dirhaman wọn ò fi nǹkan tẹ́lẹ̀ táwọn èèyàn tó wà lẹ́yìn wọn jogún lẹ́yìn wọn bí owó dinar bí owó dirham bí náírà bí kọ́mọ̀ tá a jogún ó ní wọn ò fi lẹ̀ o wọ́n ni innama warathu al-ilma ìtú wọn fi lẹ̀ òun náà ní ìmọ̀ kàmáni akadahu bí hadin wafir ẹnikẹ́ni tó bá wá ti láǹfààní sí ìmọ̀ yìí kó yá dìímú kó wà ìmọ̀ kó gbajúmọ̀ dáadáa tó nínú ọlá tí ń bẹ fún ìmọ̀ ogún àwọn ànábì ni tí ń bẹ fún gbogbo ẹnikẹ́ni tí ó bá tara àwọn ànábì ọlọ́run bá dìde tí ó bá pinnu láàfà lóní mímọ̀ tí wọ́n wá rí bẹ́ẹ̀ wọ́n tó pinnu láàfà wọ́n ní kí ló jogún lára ànábì àwọn ànábì ọlọ́run sí láyé àjogún kankan lára wọn ò tí ì ní kankan èsì àfà yóò jogún ìmọ̀ lára àwọn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kò sì fi ìmọ̀ kankan lẹ̀ fún wa tó ju qala Allahu qala rasuluhu kí lọ́wọ́ bá sọ kí ló wọn ànábì náà sọ ni ẹ̀rí kó tó kú náà nìyí ó ní alaykum bi sunnati wa sunnati al-khulafa'ir rashidin wa addu alayya bin nawajiz ó dọ̀wọ́ yín súnà mi súnà àwọn àrólé mi nítorí sílẹ̀ fún wa nìyẹn ó ní lẹ́tà dúdú abàdà mẹ́tàmẹ́tàkùn bí ìmọ̀ ẹ bá fi lè di méjèèjì yìí mú qala Allahu qala rasuluhu mú ẹ̀ ní sọ̀rọ̀ láíláí. tó ní mímọ̀ yóò jogún àwọn ànábì ọlọ́run ogún àwọn ànábì ọlọ́run tí wọ́n fi ilẹ̀ ìmọ̀ ni bẹ́yàn bá ní láì sí èméjì ó ti jogún àwọn ànábì ọlọ́run eléyìí jẹ́ àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí ìmọ̀ tá a rí yìí al-ilmu yabqa ìmọ̀ àmọ́ ṣẹ́kù owó dúkìá ọmọ ọrọ̀ èèyàn àìṣẹ́kù ṣùgbọ́n ìmọ̀ àmọ́ ṣẹ́kù lára ìṣẹ́kù ìmọ̀ òun náà ni táwa náà fi láǹfààní sí ìmọ̀ tó bá pé ìmọ̀ ìṣẹ́kù ni oníkálukú wa aláìmọ̀ kan láàmọ̀ jẹ́ kò sí táàdé bá mọ́ ṣùgbọ́n látara ìṣẹ́kù ìmọ̀ tí mọ̀ ṣẹ́kù òun la fi ń rí ìmọ̀ àmọ́ ka ìmọ̀ àfáà mi wọ́n ní al-Imam Muhammad bin Ismail al-Bukhari Abu Abdullah wọ́n láfa ìsìnkú nísìn ó ti lé ní 1000 years síra rẹ̀ ti bẹ̀lẹ̀ Sahih Bukhari bẹ̀lẹ̀ Imam Malik rahimahullah ó ti kú nísìn òun náà lé ní 1000 years síra Imam Malik bẹ̀lẹ̀ al-Muwatta ti fi Imam Malik ó ń bẹ̀lẹ̀ àwọn ọmọ kéwù Imam Malik síra wọn bẹ̀lẹ̀ ní àwọn tó kọ́ ní kéwù tó dá sí owó wọn ọrọ̀ wọn ilé wọn àwọn gangan wọn ti parẹ́ ṣùgbọ́n ìmọ̀ wọn ṣẹ́kù bí àsìkò yìí a máa kàwọn tíra ní ibi tó dàgbàdé ó ju Nàìjíríà lọ tíra ní ó ju Nàìjíríà lọ wàláhì ẹ máa sọ tíra Imam Bukhari wọn á sọ wọn tàbí yìí nígbò Nàìjíríà gbogbo ìtàn tí wọ́n rí gbé kalẹ̀ nílẹ̀ Yorùbá yìí kò ju bí nǹkan bí 18th century lọ àdẹ̀wà ní 20 tó 200 years ago ni ó sì kú 200 years nílẹ̀ tí nǹkan kan Ọlọ́run mọ iye tó ti lọ láwọn àsìkò yìí. so ìmọ̀ a máa ṣẹ́kù ìmọ̀ a máa wúlò débi pé yóò tún wá ṣẹ́kù fún yàn nígbà tí yóò bá sí láyé mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ́ ẹni tí ó mọ̀ pé àwọn èèyàn lọ sójú ọ̀nà Ọlọ́run
yóò ní ìmọ̀ yìí tí ó fi máa báwọn èèyàn sọ̀rọ̀ ìyẹn ni n tó sọ n tó ń ṣe á fi ṣẹ́kù lẹ́yìn ìgbà tí ò bá sí láyé mọ́. kódà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala bọ́lá bá mórí mímọ̀ lọ ìmọ̀ra rẹ̀ ó jùmọ̀ bẹ́lẹ̀ náà ìmọ̀ra rẹ̀ ó jùmọ̀ bẹ́lẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní inna Allaha la yaqbidu al-ilma intiza'an tazu 'an an-nas ọlọ́run bá ò ní pa ìmọ̀ bọ́lá ti máa ń pa àwọn èèyàn. àná ìmọ̀ títí wọn ti kú kí ló pa àwọn àbò ní pa mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mọ̀tẹ̀sí náà ní kú bẹ́ẹ̀ ó ní walakinna Allaha yaqbidu al-ilm biqabdi al-ulama oríṣìígbọ́n náà ó mọ̀ pa ìmọ̀ pẹ̀lú ìpa àwọn àfà hatta takhadha an-nasu ru'usa juhala títí àwọn èèyàn fẹ́ wá àwọn èèyàn wo ni kí wọ́n mú fún mọ̀ gbọ́rọ̀ lẹ́nu wọn. wọ́n wàá máa ta ni àwọn aláìmọ̀kan àwọn duwatun bila ilmin àwọn tí wọ́n pè àwọn ìtọ́jú ọ̀nà náà láì símọ̀ lára wọn. fàtún ìlú fa'aftaw wọ́n mọ̀ bí wọ́n ní béèrè ẹ̀sìn wọ́n sì mọ̀ dáhùn fàdánlù àwọn gangan tí wọ́n ń dáhùn yìí ti sọnù wọ́n àdánlù wọ́n tún sáwọn èèyàn pẹ̀lú ẹ̀. tó tí ò bá símọ̀ láàrin èèyàn yóò dẹni ìgbàgbé ṣùgbọ́n bí èèyàn bá jẹ́ onímọ̀ kó dàbí ò sí láyé mọ́ irun pa ìmọ̀ rẹ̀ yóò mọ̀ ọbẹ̀ lórílẹ̀ tíra ló kọ ni wáàsí ló ń ṣe ni ó ń gba àwọn èèyàn nímọ̀ràn ni ó ń gba àwọn èèyàn níṣẹ́ olóore ni àwọn irúpa yóò mọ̀ wà ńlẹ̀ fún ẹ̀rí pápára ní lágbàjọ pẹ̀lú ládàrí tó ti lọ mọ́ ọba tó ga sí pé ìmọ̀ tá a rí yìí ìmọ̀ kì í parẹ́ al-ilmu la yafna al-ilmu yabqa wa la yafna ìmọ̀ kì í parẹ́ ìmọ̀ ṣẹ́kù ni nínú àwọn láti bẹ fún ìmọ̀ lélẹ̀. bákan náà ìmọ̀ tá a rí yìí irinṣẹ́ ni fún gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ẹni tí ó mọ̀ pa àwọn èèyàn lójú ọ̀nà náà bí ẹ bá jẹ́ àfà tó pàṣẹ tó lọ́wọ́ ọba tí ò bá ti nímọ̀ pé kì í ṣe àfà onímọ̀ lẹ́yìn o àwọn àfà làwà bó lẹ́jẹ̀ ń pẹ́rú ẹ̀ àwọn èèyàn kan máa ń sọ̀rọ̀ kan wọn náà bàbá àjọ òun kò símọ̀ lára wọn ṣùgbọ́n wọn níbẹ̀rù ọlọ́run àwọn ọmọ sí yìí ìmọ̀ wà lára wa ṣùgbọ́n àní ìbẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ yìí takora wọn gan torí pé ìmọ̀ ni bàbá ìbẹ̀rù ọlọ́run ìmọ̀ ni ó bí bẹ̀rù ọlọ́run bá síyàn lára ọlọ́ba Allah subhanahu wa ta'ala ní innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn tó ń páyà ọlọ́run ọba tó ń bẹ̀rù ọlọ́run ọba nínú àwọn ẹrúsìn rẹ̀ òun náà làwọn ní mímọ̀ ọlọ́run bá fi ìmọ̀ ó fi ṣe ìpìlẹ̀ fún khashia ẹ̀rí fún ìbẹ̀rù àkọ́kọ́ nímọ̀ náà ká tó bẹ̀rù àkọ́kọ́ nímọ̀ náà ká tó páyà kẹwàá ní ìmọ̀ pọ̀ níbi kò sí ìpáyà níjọ́ àìmọ̀ kan pọ̀ ju ìmọ̀ lọ ìpáyà sì pọ̀ ju àrárá tàná kúndù ni kò rí bẹ́ẹ̀ káwọn bá wọn sọ bẹ́ẹ̀ mọ ọ̀rọ̀ kọ́rọ̀ ní bí mo bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ni ìbẹ̀rù ọlọ́run bó ṣe pọ̀ sí tábàdíkà jálẹ̀ kan sọ pé mélòó ní táwọn bàbá jọ́ tí wọ́n ṣe nínú tẹ́sí tako tí wọ́n mọ̀ tẹ́sí tako àwọn afáàjọ́ omi inú wọn náà ni wọ́n náà fẹ́ lọ bẹ́ gújà òun ló dé mọ́dí ó sì lọ bẹ́ gújà tó àìmọ̀kẹ́ ní kìí ṣe mọ̀ àdá kódà nígbà tí gbà náà gan wọ́n fi borí àwọn kèfèrí àìmọ̀kẹ́ láti báwọn lò ní tábánikà fi ìmọ̀ ẹ̀sìn báwọn lò á láwọn gangan àtàwọn tó bá dà gẹ́gẹ́ bákan náà jọ ni wọ́n ṣùgbọ́n wọn ò mọ̀ tó bá mọ̀ báwọn sọ bẹ́ẹ̀ mọ̀ ìmọ̀ ní máa ń bí ìbẹ̀rù síyàn lónìí tó ti yé aslul khashya ilmu ma'rifatillah ìpínlẹ̀ ìbẹ̀rù òun náà ni ká nímọ̀ nípa ọlọ́run bá a bá ti nímọ̀ nípa ọlọ́run bá sí bẹ́ẹ̀ láti níbẹ̀rù nípa ọlọ́run bá sí bẹ́ẹ̀ ni ẹ̀wù kan nísìn àwọn kan àjọkò yà ń gbọ́dọ̀ lọ àwọn kan náà wà bẹ́ẹ̀ náà nísìn tọ́ àwọn náà sì tọ́lọ̀ bá dá wọn fún àbí so kí ló lékún ti wa ìmọ̀ ló bì so bí ò sí ìmọ̀ kò sí ìbẹ̀rù bí ò sí ìmọ̀ kò sí ìpayà bá a bá ti ń mọ̀ láàmú lò ní mọ̀ bí ìpayà fún ni ṣùgbọ́n káwá fẹ́ pé rárá o tí mo bá ti pọ̀ jù máa ń dá wàhálà alẹ́ ni eléyìí ṣe ọ̀rọ̀ àfi tó bá yẹ pé àbá mo mi ìmọ̀ yìí níbi tó yẹ ká ti mo mi ìmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló kù tó pẹ́ẹ́kẹ́ni tó bá jẹ́ onímọ̀ òun yóò jẹ́ olùbẹ̀rù ọlọ́run kódà tó bá ń ṣe tí ò dá yóò mọ̀ pé ohun tó ń ṣe tí ò dá ni àǹfààní rẹ̀ nìyẹn. bákan náà nínú àǹfààní
ó ní pé onímọ̀ ẹni tó pèèyàn tó dọ̀nà ọlọ́run yóò jẹ́ onímọ̀ torí wípé látara rẹ̀ yóò mọ maqasidu shar'iyya. maqasidu shar'iyya ń tán pé bẹ́ẹ̀ ó ní ká mọ kí ni èròǹgbà tọ́lọ̀ fi bẹ́ẹ̀ ti Islam kalẹ̀ gangan. èròǹgbà yìí a lè rí tó ẹ pé ń tá a mọ̀ kò ju àdìsí kan lọ àti súrà kan àbáyà kan a lè mọ̀. qala rasulullah sallallahu alaihi wasallam taqullaha wa adilu bayna awladikum. ọlọ́run ní ẹ̀pà ànábì ní ẹ̀pá yọ ọlọ́run ẹ̀rìn kìdí láàrin àwọn ọmọ yín tó ìyẹn nìkan náà wà ní. ìgbà míì gan láàrin àwọn ọmọ rẹ gan àwọn kan tó ń ṣẹlẹ̀ gan tí ó dà lákà ìjẹ gan tí ó dà láàmú. ṣùgbọ́n tá a bá mọ al-maqasidu shar'iyya tá a bá mọ nǹkan pè ní kí ni èròǹgbà gangan tọ́lọ̀ fi gbẹ́sì ìsìlámù kalẹ̀ a máa mọ bá ti yanjú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó dá sí àdìsí kan áyà kan náà Kùránì ò lè rí yanjú fún wa. Torípọ́nà ọba Allah subhanahu wa ta'ala kò gbé àyà yìí kalẹ̀ bẹ́ẹ̀ ni kò gbádìí ti kalẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n bá tí yàn bá ti nímọ̀ ní lẹ́bù eléyìí, wà ní kùsàn ọ̀tún náà. Tó bá ti nímọ̀ ní lẹ́bù eléyìí, yóò mọ̀ tán pé ní al-maqasidu ash-shar'iyya. Àmọ́ bí àpẹẹrẹ nísìn, èèyàn ó rẹ èèyàn, àwọn alẹ́ ni yóò gbẹ̀jẹ̀. Tó bá wọn náà Kùránì ò lè rí mbẹ́ pé aláàrẹ lè gbẹ̀jẹ̀. Ó lè rí bó ló ti wá yanjú rẹ̀ báyìí. Náà kò sínú Kùránì ẹ̀rí kò sínú Kùránì nígbà tó sínú Kùránì bó láti wá sí báyìí ẹ ká sílẹ̀ bẹ́ẹ̀ bọ́lá bá ní yóò kú bọ́lá bá ní kò ní kú. ṣùgbọ́n ní al-maqasidu ash-shar'iyya èrò ń pẹ́ ẹ̀sìn gangan tá a bá mọ̀ ọ́ léyìí tó dá pé kò sí onímọ̀ ó padà mọ́ tó bá tẹ̀síwájú níbi ìmọ̀ á padà mọ̀ pé ó nídìí ẹ̀jẹ̀ ẹ̀fun lẹ́jẹ̀. maqasidu shar'iyya nìyẹn ìlànà ọmọ nípa tọ́pẹ́ ní àmọ́ ọmọ tọ́pẹ́ ní ad-daruriyat àwọn nǹkan kan tó dá sí pé kò sí gẹ́gẹ́ bí ìjọba ẹ̀jẹ̀ ènìyàn a gbọ́dọ̀ mọ́ ní tá a bá ní àìṣe èèyàn mọ́ iṣẹ́ ní wa kò lè rọrùn. a ní al-hajiyat àwọn kan bẹ hájà gbé wa ní wọn ní tá a bá ní wọn á tẹ̀mí o ṣùgbọ́n ká ní wọn kí ìṣẹ̀mí wa kó lè ba lè rọrùn. a sì ní ẹlẹ́kẹta tàṣìníyàt àwọn eléyìí kìí ṣe dandan bẹ́ẹ̀ sì ni kìí ṣe hájà tá a bá ní wọn kò sí kankan tán tá a bá ní wọn náà nìyí nǹkan ó tún fi rọrùn sí náà ni. ìwé lè ta sọ yìí lára àǹfààní tí ó mọ ọbẹ̀ lára onímọ̀ nìyí ní àwọn daruriyat òun lẹ̀mí ní àwọn daruriyat òun náà ní kíni al-irdu ìjẹ́ èèyàn ìjọmọlúwàbí èèyàn ní àwọn daruriyat òun náà ní al-aqilu làákàyè èèyàn ní àwọn daruriyat òun náà ní títí ní al-mal dúkìá wa àwọn nǹkan wọ̀nyí ẹ̀sìn Islam wá wá dáàbò fún wa ni. tó gbogbo tó bá ti wá kọ dí kí àlàáfíà yẹn kó mọ́ bẹ fún ni kí dúkìá yẹn kó ráre bákan náà kí ìjọmọlúwàbí èèyàn kó bàjẹ́ ẹ̀sìn Islam mọ bẹ́gilé níta ẹ̀sìn mọ̀ yóò mọ bẹ́gilé yóò mọ bẹ́gilé nàdá níta lè gbẹ̀jẹ̀ ẹ̀ẹ́dẹ́gbó gbẹ̀jẹ̀ tó bá rẹ̀ jẹ́ wọ́n ní yóò kú ni ó yá ẹ̀fún lẹ́jẹ̀ lára daruriyati ni kò sẹ́jẹ̀ kò sẹ́yìn eléyìí onímọ̀ tó fẹ́ fún àwọn èèyàn tójú ọ̀nà ọlọ́run ẹ̀rí yóò mọ eléyìí ṣùgbọ́n aláìmọ̀ kan tí ò mọ eléyìí yóò sọ fásiwá tí ò dá wọn náà bá kan bẹ́ẹ̀ lọ rí ńjọ́ kan bóyá nígbà kan bàbá yìí ti kú nísì wọn náà bá yìí kéé fomi pure water kéé fi ṣàlù wàlá omi nagolis water kéé fi ṣàlù wàlá omi tap water kéé fi ṣàlù wàlá àfomi kànga tómi òjò. bóyá ti kan àbá gbọ́ kánà bí sọ nípa omi òjò àbáyá Kùránì wọn lọ́nà anzalna minas samai ma'an tahura wọn lọ́nà sàkà nínú sánmọ̀ omi kíni omi tó mọ́ omi tó mọ́ àlè rí mi kankan àti nínú sánmọ̀. wọ́n bá tí bàbá ò mọ kò sí ìmọ̀ ẹ̀rí kò sí ìmọ̀ ni kò sí kankan kò sí karamọ̀ bẹ́ẹ̀ kò sí ìmọ̀ tí màá bá wà ní àmọ̀ ẹ̀ pé àtomi òjò àtomi atẹ́lẹ̀ rú àtomi pure water àti gbogbo ẹ̀ pátá lára tá a fi ń jọ́sìn omi tó mọ́ ni gbogbo ẹ̀ tó di àpẹẹrẹ lélẹ́yìí fún wa ọ̀nà bíi àpá kan pé ǹjẹ́ a lè fi omi òjò ká fi ṣe àlùwàlá olómi òjò tí ò bá ti kan páànù a lè fi ṣàlùwàlá tó bá fi lè kan páànù a lè fi ṣàlùwàlá o
tó túmọ̀ sí pé tá a bá gbé mi odò á gbé báàbù sí títì ni torí pé òun ẹ̀rí àfáà náà nípa ṣùgbọ́n tá a bá wò gangan á rí pé ẹnì ẹgbẹ́ bá láìka ṣe fúnra wọn kìí ṣe àfáà tó ti yé kìí ṣe àfáà kìí ṣe álímù dáhì lásán ni olùpèpè sójú ọ̀nà ọlọ́run láì sí mọ̀ bẹ́ẹ̀ ni. sọ tó bá jẹ́ onímọ̀ yóò mọ al-maqasid ash-shar'iyya al-'amma kí ni tẹ́sí ìsìláàmù tó gbé wá kí ni pàápàá ìsìláàmù gẹ́gẹ́ torí pé sábà ṣàlàyé ọ̀rọ̀ abẹ́sọ ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn tí kìí ṣe mùsùlùmí kìí ṣe ọ̀rọ̀ ní ṣùgbọ́n àtàlámọ̀ sọ fún wọn kìí ṣe ọ̀rọ̀ fìlà kìí ṣe ọ̀rọ̀ obìnrin bóra kìí ṣe ọ̀rọ̀ obìnrin bojú yẹn kọ́ mọ̀ fásitì yìí láàmú wa ok ẹ̀sìn Islam ó wá dáàbò bo ẹ̀mí ọmọ ẹ̀gẹ́ ènìyàn ẹ̀sìn Islam ó wá dáàbò bo dúkìá ọmọ ẹ̀gẹ́ ènìyàn akẹ́ àbáwá ìmọ̀mù ẹ̀rọ ìkàwọ̀ ìzákùnrin akẹ́rẹ̀ ẹ̀sìn Islam ó wá dáàbò bo dúkìá ọmọ ẹ̀gẹ́ ènìyàn ẹ̀sìn Islam ó wá dáàbò bo ẹ̀mí wa ẹ̀sìn Islam ó wá dáàbò bo nǹkan ní wa ẹ̀sìn Islam ó wá dáàbò bo àwọn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ fún ara wa wàláhì ẹ̀sìn Islam wà nù ibi táti mọ̀ ní wọ́n pé ẹ̀sìn yẹ́ ẹ̀sìn ní lóòótọ́ ẹ̀sìn yẹ́ ẹ̀sìn yìí ni ẹ̀wọ̀ kan àwọn kankan ń bẹ wọ́n lọ pẹ̀lú ra wọn bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí wèrè onímọ̀ bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ wàláhì torí pé ẹ̀sìn Islam ó ti dáàbò bo gbogbo tó lè fa sábà bí ìjẹ́ wèrè lára ẹ̀ ṣùgbọ́n tí ìbá ṣe mùsùlùmí àbẹ́ tó jẹ́ mùsùlùmí náà ni tẹ́sí ò sí iye tó tẹ́bá ti fi ìgò bí ọtí kan pàdé ẹ̀ ìgò bí ọtí kan tẹ́bá ti fi pàdé ẹ̀ báyìí ní next thing láàrin ìṣẹ́jú márùn-ún báyìí wèrè ó jáde lára rẹ̀ ni ó bẹ̀rẹ̀ wèrè nìyẹn ọmọlúwàbí sì ni ó bẹ̀rẹ̀ wèrè nù tòkẹ́lẹ̀ kí wọ́n bá ṣẹlẹ̀ sí wa ẹ̀sìn Islam ti dá gbogbo tó bá lè affect làákàyè wa pátá Islam ti bẹ́gilé ó lórúkọ kò lórúkọ tó o bá ti mọ̀ wípé Pepsi tó o bá ti lè mú ó mọ̀ ṣe wọ́nranwọ̀nran aráàmù ni kó mú Pepsi àpọ́nlé là ń sọ pé ẹbí àní símáǹtì náà kù ní ògógóró ni àwọn ìyẹn a ti mọ̀ wọ́n bẹ́ẹ̀ ni mo bàbá Ìjẹ̀bú a ti mọ̀ wọ́n ìyẹn ṣùgbọ́n àwọn kankan bẹ náà ní tó pé àwọn eléyìí náà ní aláàlí náà ni wọ́n ṣùgbọ́n irú patí tí ọtí tí ó bí fún wa làwọn náà ó bí fún wa tó bá ti rí bẹ́ẹ̀ ó di haramu fún ẹ kó débẹ̀ torí pé ẹ̀sìn Islam tó ṣe ògógóró léèwọ̀ fún ọ kìí ṣe nítorí ògógóró torí àlàáfíà àti làákàyà ara rẹ̀ tó ẹni tó bá jẹ́ oní mímọ̀ yóò ní òye sí àwọn nǹkan yìí tó dá sí pé kò sí téèyàn ò bá jẹ́ oní mímọ̀ kò lè pe àwọn èèyàn lọ sójú ọ̀nà Ọlọ́run bó ṣe wulẹ̀ kó mọ̀ ó lè fi wọ́n lọ síbẹ̀ lọ́nà ọba tó ṣe léwọ̀ yóò ṣe lẹ́tọ̀ọ́ lọ́nà ọba ṣe lẹ́tọ̀ọ́ yóò ṣe léwọ̀ à ń fẹ́ra wa torí kí ni torí káwọn bá ṣe sì náà ni torí ká lè bímọ ni ọkùnrin obìnrin tí bàbá ò sì yọ̀ǹda fún ara wọn wọn gbọ́dọ̀ máa wà papọ̀ ní kọ̀rọ̀ wọn gbọ́dọ̀ máa fọwọ́ kọ́ra wọn torí kí ni torí ìsìn náà ni tó gbogbo tí ó bá ti ṣílẹ̀ fún sí náà ẹ̀ka mo ti bẹ́ gilé ó ti bẹ́ gilé so àdìsí gbé wá àdìsí ògbé wá ó ti bẹ́ gilé tó lára bàfírọ̀ tọ́lọ̀ máa ń sọ fún ànábìwá Yusuf ànábìwá Musa alayhi salatu wa salam olùkúl hadhihi sabili ad'u ila Allah ala basiratin min al-ilm ana ad'u ila Allah ala basirati wa ana wa man ittaba'ani Ọlọ́run ni mo kéde yìí pé ó mọ̀ pé àwọn èèyàn lọ sójú ọ̀nà Ọlọ́run ala basiratin lórí basirọ̀ lórí ìmọ̀ kò sí bá ti fẹ́ ṣe tí ó bá ti sí náà kò sí dáwà gidi kò sí ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwùjọ níbi tí gbogbo ò bá ti jókòó bó ṣe yẹ kó jókòó á mọ̀ rí àwọn duwọ́ọ̀t àwọn tí ó mọ̀ láwọn ń pè yẹn lọ sójú ọ̀nà Ọlọ́run bẹ́ẹ̀ sì ni wọ́n yìí ṣe òní mímọ̀. bákan náà nínú àǹfààní tí ìmọ̀ tí ó bí fún yàn gẹ́gẹ́ bí ẹni tó ń pè yẹn lọ sójú ọ̀nà Ọlọ́run ìmọ̀ tá a rí yìí yóò sọ wá di shuhada'ullahi ala al-ardi yóò sọ wá di nínú àwọn olùjẹ́rìí Ọlọ́run lórílẹ̀ ibi tí ìmọ̀ tóbi dé Ọlọ́run bá ka àwọn onímọ̀ kún àwọn olùjẹ́rìí rẹ̀ nínú suratu Al-Imran Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala Ọlọ́run ní shahida Allah annahu la ilaha illa hu
wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist. Ọlọ́run bá jẹ́rìí pé kò sẹ́nikẹ́ni tíjọ ti tọ́ sí lódodo àfọwọ́n ọba Allah. Bówó náà bá ti jẹ́rìí bẹ́ẹ̀ làwọn màlẹ́kà náà jẹ́rìí. Wa ulul ilmi àtàwọn onímọ̀. Torí kò sí tí a bá ti jó onímọ̀ tó mọ ìmọ̀ al-Qur'an, tó mọ ìmọ̀ súnnà, tó mọ ọ̀rọ̀ àwọn sàhábà láì sí èméjì ẹ̀rí ìṣesí rẹ̀ yóò jọ ìṣesí àwọn ànábì Ọlọ́run. Ìfirinlẹ̀ rẹ̀ yóò jọra wọn, in tí ó mọ̀ sọ, in tí ó mọ̀ báwọn èèyàn sọ, in tí ó mọ̀ ṣe láì sí èméjì bákan náà ni. Ọlọ́run bá ti kà wọ́n fún olùjẹ́rìí ẹ̀rí ẹlẹ́kẹta. Ṣàhádà ti ń bẹ tọ́lọ̀ Ọlọ́run bá fún àwọn màláíkà bẹ́ẹ̀ ló fún àwọn ulul ilmi. Shahidallah annahu la ilaha illa hu wal malaikatu. Ẹnu àwọn afọ́wọ́ onímọ̀ tẹ̀síìrì kú yìí pé wáwù bẹ̀yẹ wáwù lè àtúnì. Bọ́lá wọn bá ṣe jẹ́rìí wípé kò sẹ́nikẹ́ni títọ́ ti tọ́ sí àfọwọ́ Ọlọ́run ní gẹ́lẹ́ bẹ́ẹ̀ làwọn màláíkà náà jẹ́rìí bẹ́ẹ̀. Gẹ́lẹ́ bẹ́ẹ̀ làwọn onímọ̀ náà jẹ́rìí bẹ́ẹ̀. Láti rí wípé àìmọ́ nímọ̀ ni tá a bá ti nímọ̀ ẹ̀sìn láìsí méjì a ti wà nínú àwọn àrólé Ọlọ́run ọba àwọn olùjẹ́rìí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. So ẹni tó wá jẹ́ ẹni tó máa fa àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run á máa pè wọ́n síbi tọ́lọ́run bá fẹ́ tọ́lọ́run bó fẹ́ àti kí mọ̀ mọ́ ọbẹ̀ lọ́dọ̀ wa. Tí ò bá ti sí ìmọ̀ láìsí méjì ẹ̀rí èèyàn ò lè pèèyàn lọ sí ojú ọ̀nà Ọlọ́run. A lè pèèyàn lọ síbẹ̀ kíla nídìí ilé ayé yìí kíla nípa ìgbọ̀nsẹ̀ Ọlọ́run ìmọ̀ kékeré rẹ̀ lá nídìí lámẹ́gọ́ ìmọ̀ kékeré rẹ̀ nídìí kí lè gbẹ̀sì Ìsìláàmù náà kí ni táwọn gbẹ̀sì Ìsìláàmù náà ìmọ̀ tá a nídìí ìmọ̀ ni ìmọ̀ láti ni ẹlòmíì tẹ́ bá sọ fún kó farabalẹ̀ kó lọ wámọ̀ kó farabalẹ̀ kó lọ kẹ́kọ̀ọ́ kó farabalẹ̀ kó lọ béèrè ìmọ̀ lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n mọ̀ á ní ẹ bára yín dà sọ Abubakar kí ló mọ̀ Umaru kí ló mọ̀ tó fi ń jẹ́ sàádé tó fi ń báwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run pápá jùlọ àwọn tẹ̀blígì lẹ́mọ́ sábà mọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn. Ẹ wá sọ fún wọn pé ẹ lọ wá mẹ́sìn àdìsí kan ti tó Álì yóò mọ̀ ju àdìsí kan lọ tó fi ń pèpè tó gbé ọ̀nà lọ ṣé wọ́n wá ní Álì ni ṣé wọ́n ní Álì wọ́n kọ́ ní Álì táìpù tí wọ́n sọ̀rọ̀ yìí Ànábì ti ń bẹ sallallahu alayhi wa sallam Ànábì ti ń bẹ pẹ̀lú wọn kétékété tí kàbá rújú wọ́n béèrè wọn Ànábì tó bá bùkátà kí wá yìí sọ̀kalẹ̀ yóò sọ̀kalẹ̀ tó bá bùkátà kó mọ́ sọ̀kalẹ̀ Ọlọ́run pa Ànábì bó ṣe lò lẹ́nu ní bẹ láàrin tẹ̀tẹ̀ yìí ẹ mọ̀ wá fi àdìsí kan ẹni Ànábì ní báńlì buhari wà lọ àyà Ànábì ní ẹkéde nípa àti fáwọn èèyàn kó wọ́n kó nàkó mọ́ ju àyà kan lọ àyà wo ló fẹ́ mú lọ káàkiri wọ́n máa ní Abubakar mọ̀ mélòó ló mọ̀ Umaru mọ̀ ló mọ̀ eléyìí kì í sọ̀rọ̀ pé ẹ ká mọ gbọ́ lẹ́nu mùsùlùmí torí pé ìsìláàmù kò sẹ́ni tó gbẹ́sì ìsìláàmù dúró tó ju ìmọ̀ lọ. Ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó tún sọ fún wa ká lè mọ ọlá tó ń bẹ níbi ìmọ̀ Ọlọ́run ní fas'alu ahla zikri in kuntum la ta'lamun Ọlọ́run ní tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n mọ̀ so àwọn onímọ̀ àwọn náà lò zikri àwọn ní ará ilé àzíkìrí kìí jàzíkìrí yẹ jàzíkìrí ajàzíkìrí láìlá ìyẹn kọ́ lọ sọ rádàràdàn nìyẹn rádàràdàn yìí sí àsìkò ṣòfò ní torí pé lèyí ààríkọ́ ní àsìkò tó ń lóore jù ní àsìkò tó ń bẹ́ńlé ayé àtàládùwà Muhammad sallallahu alayhi wa sallam àsìkò àwọn sàhábà àtàwọn tó wá lẹ́yìn wọn àsìkò tó lóore jù nìyí ààríkọ́ kọ́ wá kóra wọn jọ láìlá ìlàlá láìlága ìlàgá ààrẹ lẹ́yìn ààrẹ zikiri àwọn ẹni tí wọ́n mọ̀ tó yẹ kí wọ́n mọ̀ nínú ẹ̀sìn wọ́n á sì máa lò bó ti yẹ kí wọ́n lò là ń pè ní ààrẹ zikiri Ọlọ́run fas'alu ahla zikri in kuntum la ta'lamun Ọlọ́run tẹ́ ẹ bá mọ̀ ẹ béèrè lọ́wọ́ àwọn ẹni tí wọ́n mọ̀ kẹ́yìn bá mọ̀ aláwọ̀ fẹ́ bí jẹ̀mọ́ tó dá pé àwọn onímọ̀ àwọn ni wọ́n mọ̀ ọbẹ̀ níbi agbọ̀nrín ìmọ̀ ìpìyàn sójú ọ̀nà Ọlọ́run yálà kí wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run kí wọ́n ṣe wá sí àbí ká máa béèrè lọ́wọ́ wọn torí ẹlòmíì tẹ́lẹ̀ náà tún mọ̀ nìyẹn ẹlòmíì ò mọ̀ yìí pé ká béèrè ọ̀nà tá à ń gbà gbọ́ wà sí ni ká dáhùn béèrè
ọ̀nà tá à ń gbà ṣe wá sí ni ẹ̀dẹ̀ má fẹ́ béèrè mo máa fà sí má béèrè lọ́wọ́ wọn tí màá gbọ́ wá sí mo máa tí màá gbọ́ wá sí lọ́dọ̀ wọn kí náà wọ́n ti ọ́ nǹkan kan náà ní méjèèjì ká báyọ̀ sọ̀rọ̀ ọlọ́run ó lè wà ní wá sí báyìí ó lè wà ní ká béèrè lọ́wọ́ àwọn èèyàn kí yẹn béèrè nìkan. ìyẹn làwọn fún àwa Ibn Qayyim Jawziyya rahimahullah fi kọsílà rẹ̀ I'lam al-muwaqqi'in an Rabbil alamin ìgbà ọ̀rọ̀ ọlọ́run ọba sọ fáwọn èèyàn lọ́dọ̀ àwọn ẹni tó jẹ́ àwọn onímọ̀ kó làwọn onímọ̀ ti ń gbọ̀rọ̀ ọlọ́run ọba sọ nínú ẹ̀ as-su'al wa at-tafa'ul ká béèrè ń bẹ́ẹ̀ adágúnmọ́lá ẹ̀dá kò tó fẹ́ béèrè kan ni ẹni bá sọ léyìí fún ẹ tó dájú ọ̀rọ̀ yìí kọ́ ẹ wàá mọ̀ yìí pé ó fẹ́ fún ẹ ní ọ̀bẹ ni ọ̀bẹ yìí ó wà fi gé nǹkan bó ṣe yẹ kó fi gé àbí kó fi gé bó ṣe yẹ kó fi gé tí ẹ máa ń gbé nípa ọ̀rọ̀ ẹ̀sìn mọ̀ pé ó fẹ́ gbé ẹ síbi tọ́lọ́wọ́ ọba tí ó sẹ́lẹ̀sẹ̀ lórí ẹ̀ àbí tọ́lọ́wọ́ ọba tí ó di wàhálà fún lálẹ́ kìámọ̀ ni. ẹ dákun ẹ alákùnmùlá yóò dáa àbájẹ̀bú kámọ pílé rẹ̀ àbájẹ̀bú kò dá lóòótọ́ ṣùgbọ́n ìjọba Nàìjíríà ti da gbogbo ẹ̀rú fún láti wá ṣe bẹ́ẹ̀ bá ta so àgbọ̀là lórí la wà yìí pátó àfáà kan nù pátó àfáà ni bóyá náà ń ta ẹ dákun ògógóró káfí kún akọ kùrùsí yù ni àfi oyin kọ́ àbáfi tàdá kọ́ níjà lè fi ògógóró káfí fọ́ káwá mú fún ògùn jẹ̀díjẹ̀dí àgbógun káró lé làlúrí ló bá débi kò sáburú ń bẹ̀ ìjẹ́pẹ̀yìn náà ni ọlọ́run nínú alága fún ìrọ̀ yìí mù ni ọlọ́run ti rá nìyàn subhanallah ẹ̀rí al-istifta bila ilmi ìmọ̀ dáhùn fatiwa láìsí kíni láìsí ìmọ̀ wallahi ó burú ju wá sí lọ. Ànábì sallallahu alayhi wa sallam ó ròyìn àwọn èèyàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí apààyàn látara rú ọ̀rọ̀ yìí. Kí ni nǹkan tí wọ́n ti? Wọ́n rìnrìn àjò ni pẹ̀lú nínú kan nínú wọn. Ẹ̀dá rìnrìn àjò pẹ̀lú láàrin òru tọ́sùn nígbà tí èjì ó ti rí jánábà lára rẹ̀. Ẹni tún jábọ́ ó tún ṣubú ó tún légbò lára. Ó wá ń bèèrè lọ́wọ́ àwọn ẹni tó ń wò pé onímọ̀ ni wọ́n pẹ́ dákun. Bó láti wá ṣe báyìí ṣé máa wẹ̀ àbí mi ní wẹ̀? Òtútù yìí mọ́ pọ̀ òtútù ilẹ̀ lárúbáwá. Wọ́n ní ó wẹ̀ náà ni o. Lẹ́bẹ̀ẹ́ ti ní kó wẹ̀ ó wẹ̀ náà ni o. Tó ti yé. Mo máa ń sọ pé nígbà ní kí n wẹ̀. Òtútù yìí mọ́ lè pa mí. Ó lè kó ní ọba mi à. Wọ́n ní wà á wẹ̀ náà ni. Arákùnrin yìí bá wẹ̀. Nígbà tó wẹ̀ ló bá kú. Àlèmọ́ lè gbọ́yé torí àtìlẹ̀ lárúbáwá òtútù bẹ̀rẹ̀. Kò sí rẹ̀ Nàìjíríà ó ju ti Mẹ̀dúgùrì lọ. Òòrùn bẹ̀ ó ju ti gbogbo ti Nàìjíríà yìí lọ ó ju ti Mẹ̀dúgùrì lọ. Òòrùn tí ó mọ̀ mú òòrùn aago mẹ́ta òru nípa. Láago márùn-ún pẹ́ fún jásùbà òòrùn tó mú lánàá ẹ sì mọ rí reflection rẹ̀. Wọn ò bí yàrá kí yẹn ló fẹ́ rìn sẹ́lẹ̀ lẹ́ẹ̀ báyìí. Láago márùn-ún. Àwọn asọ̀fẹ́ lè gbé ó wẹ̀ náà ni. Ó wẹ̀ ẹ̀ fún gbà mí sábà sì béèrè sí ọ nígbà míì tí wọn náà farabalẹ̀ tó kí n tó mọ̀ náà ló mọ̀ sọ. Àbí? Ìdákùn ẹlọ́bẹ̀ lọ́wọ́ àwọn ẹlòmíì ní ìmọ̀ jù báyìí lọ. Eléyìí náà tí mo mọ̀ yín náà lámọ̀ sọ. Níta gbẹ́lẹ́nu gbá tá gbẹ́lẹ́nu àwọn olélẹ́yìí. Àwọn ajẹ́ pátúwá tí kò mú. Báwọn náà ti ṣe ń jọ náà ní arákùnrin wá kú. Ẹ̀rú wá bà àwọn ẹni wọ̀nyí. Ìkan nínú wọn wá sọ nígbà tí wọ́n padà dé ìlú Mọ̀dínà yìí pé nǹkan báyìí ló mọ̀ ṣẹlẹ̀. Nígbà tí sọ nìyí. Kí ló anábì sọ? Arábìnrin kọ̀ọ̀tàlúhù. Arábìnrin kọ̀ọ̀tàlúhù. Àwọn gangan ni wọ́n pa. Qatala umullah. Ọlọ́run ó ti bínú sí wọn. Kí ló anábì sọ? Arábìnrin aláàfà ìlú hina jahilu. Innama shifa'ul ayyi as-su'al. Kí ló ṣe wọ́n tí wọ́n fi béèrè nígbà tí wọ́n mọ̀? Ṣé wọ́n mọ̀ yí pé ìwòsàn oògùn fáláìmọ̀ ni ìbéèrè? Èèyàn wá bá yín kó mọ̀. Bàtà yìí náà ti mọ̀ náà kọ́ ẹ̀yin náà tàwọn onímọ̀ náà. Ní ìmọ̀ o, kò sí tó ní ìmọ̀ ní. Àti ó dàmọ̀ gan. Lórí tí ó mọ̀ yẹn náà, ìmọ̀ náà lòun náà. Ẹ̀rí. Ní ìmọ̀ ní. Sùúrù eléyìí, lára tí ó jẹ́ kó yé wa nìyí pé onímọ̀ yóò rí ra rẹ̀
gẹ́gẹ́ bí áàlù zikiri ẹni tí ó mọ pé àwọn èèyàn lọ sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú tọ́lọ́run ọba tó sọ̀kalẹ̀ fún wa nínú tírà tó fi náà Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sì máa béèrè lọ́wọ́ rẹ̀ àwọn èdè wa àti tiwa ṣùgbọ́n wọ́n máa béèrè lọ́wọ́ wa wọ́n náà àfáà náà ni ọ́ tó wọ́n bá ń tó bá mọ̀ ní kó sọ èyí tó bá mọ̀ àwọn èèyàn tó rí fa àwọn sí sọ tó bá mọ̀ àwọn mi ìmọ̀ jù báyìí lọ́wọ́ tó súnmọ́ ni pé tí mo sọ yìí sí nìyí dákọ́mọ́ rí bẹ́ẹ̀ torí pẹ́nikẹ́ni tó bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn tó ń dáhùn béèrè nípa ẹ̀sìn tó ń ṣàlàyé báwọn èèyàn nípa ẹ̀sìn ẹni yìí ń gbẹnu ọlọ́wọ́n bá sọ̀rọ̀ ni. sọ́kẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ló jẹ́ kó yé wa láàrin yẹn wípé ìwòsàn fáláìmọ̀ òun náà ni kó béèrè sọ àwọn tá a máa béèrè lọ́wọ́ wọn àwọn onímọ̀ ni torí ká béèrè ọ̀nà kan táwọn gbà ṣe dá wà ní. bákan náà nínú ọlá tí ń bẹ fún ìmọ̀ òun náà ní pé gbogbo ẹnikẹ́ni tí ó bá pé àwọn èèyàn lọ sójú ọ̀nà ọlọ́run òun náà jogún tọ́lọ́run bá fi pa Ànábì wa Ádámù alayhi salatu wa salam ó jogún rẹ̀ ni lára àwọn màláíkà ọlọ́run Ànábì wa Ádámù alayhi salatu wa salam ọlọ́run bá gbogbo fún Ádámù lórí kíni lórí ìmọ̀ ni ọlọ́run wa 'allama Ádámù asma'a kullaha ọlọ́run ní òun fi ìmọ̀ Ádámù ìmọ̀ gbogbo nǹkan. faqala anbi'uni ọlọ́run ní yá ẹ̀yẹ mọ̀lẹ́kà ẹ sọ fún mi tẹ bá mọ eléyìí nígbà àwọn ò mọ̀ ọlọ́run ti gbogbo fọlẹ̀ o ti fọ́n dájú Ádámù tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n Ádámù wọn náà sọ ànábì ara wọn bẹ̀rẹ̀ sí ní sọ ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run wa idh qulna lil malaika usjudu li Adama fasajadu illa iblisa látara gbádà mọ̀ gbà ó mọ̀ ẹ̀mọ̀lẹ́kà ẹ̀tẹ̀ ríbà fún ẹ̀tẹ̀ fún ẹ̀dọ̀bálẹ̀ fún ẹ̀kórí balẹ̀ fún ẹ̀kúnlẹ̀ fún ẹ̀tẹ̀ wọ́rọ́kọ fún gbogbo tá à ń sọ yìí sùjúdù náà ni ibẹ̀ làwọn ẹlòmíì ó ti mú ẹ̀rí wọn wípé a ṣe àwọn gbogbo ẹ̀ wọ́n ní káwọn mọ̀ kúnlẹ̀ fóbi wọn wọ́n ní káwọn dọ̀bálẹ̀ fóbi wọn wọn ò ka Kùránì ni ṣèbí ń bẹ́nu Kùránì pé Ádámù nìyí àwọn mọ̀lẹ́kà tẹ̀ fún wọn forí balẹ̀ fún kò jọra wọn àkọ́kọ́ àwọn òbí wa wọ́n yé ṣe Ádámù àwọn náà sì ní àìṣe màláíkà ìjọsìn sì nìyí ọlọ́run ló láṣẹ ìjọsìn àti ọlọ́run làwọn màláíkà tẹ̀lé báwọn màláíkà bá láwọn ò ní tẹ̀ láṣẹ ọlọ́run báyìí ọlọ́run ní kápá láti sọwọ́ di kí wọ́n sọwọ́ di tí wọ́n fẹ́ bì so àṣẹ ọlọ́run ni nínú ẹlẹ́ẹ̀kejì ànábì ọlọ́run òun náà ni Ádámù alayhi salatu wa salam ẹlẹ́ẹ̀kẹta àwọn ṣẹ̀ríà tí ń bẹ ọlọ́run bá yọ̀ǹda rẹ̀ ní tá a bá ń sọ ṣẹ̀ríà òun ni ìlànà ọjọ́sìn bá ṣe sin lọ́hùn bá ṣe kíra wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ni ó tọ́ka wa sí ìtọ́lá bá ti wá tọ́ka wa sí ó ti di ṣẹ̀ríà ti wá nìyẹn kódà fún yàtọ̀ sí tó tọ́ka sí àwọn ànábì tó wá síwájú wa ìrora pé kò sí àfọ onímọ̀ tẹ̀síìrì kan èyí tó kéré jù tó súnmọ́ wa ní tíra àfa wa yìí Jalaluddin As-Suyuti àti àfa wa Al-Mahalli tá a pè ní Jalalaini tẹ̀síìrì Jalalaini àwọn tó kéré jù tó súnmọ́ wa nù sábà lọ ka tẹ̀síìrì àyà yìí àbí tẹ̀síìrì àyà nínú sátò Yusufu sanabi wa Yusufu wa gbà wọn bí rẹ̀ méjèèjì sórí àga ọlá rẹ̀ ó wá dọ̀bálẹ̀ fún wọn ó wá tẹ̀ fún wọn wọ́n mọ̀ sọ báyìí pé hadihi shari'atuhum Allahu akbar shari'atu wọn lélẹ́yìí o shari'atu man qablana àwọn tó ti lọ síwájú wa ni kí ṣe shari'a ti wa ìlànà tí wọ́n kọ́ lélẹ́yìí o wọ́n wà mọ́ra nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam wọn nàbí sọ báyìí pé law kuntu amira ahadan an yasjuda li ahadin la amartu al-mar'a an tasjuda li zawjiha idan aqiha liha tí n bá fẹ́ nìkan láti ẹ̀kọ́ tẹ̀ fẹ́ni kejì ìyàwó olé ní ìpàláṣẹ kó mọ́ ọ̀tẹ̀ fọ́kọ rẹ̀ gbogbo tẹ̀síìrì pátá bó ṣe mú wá nìyí gbogbo tẹ̀síìrì pátá bílá kíláàsì wọ́n yẹ mú wá nìyí ètò súnmọ́ wa tá a lè rí láwọ̀rọ̀ wọn tó wa òun Jalaluddin Jalalaini ẹ lọ wo tá a sọ yìí ó bẹ́ẹ̀ ká má ti sọ tẹ̀síìrì al-Imam al-Qurtubi al-Imam at-Tabari àfáàgbà olórí àfọ tẹ̀síìrì Tabari bó na ṣe mú wá ní Ibn Kathir àbẹ̀fẹ̀dá Ibn Kathir bó na ṣe mú wá ní àwọn tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀síìrì bẹ́ẹ̀ bó ṣe mú wá ní kò sí tó yàtọ̀ sí ní gbogbo wọn yẹn bàbá wa Ádámù Agége rahimahullah láti kọ tírà tí wọ́n kọ tó ń pè ní at-Tawadu fil Islam
kí láń pè ní tẹríba gangan ní gbólóhùn tẹ̀sìn wọ́n ní tẹríba ká kúnlẹ̀ ká dọ̀bálẹ̀ kò sí mbẹ̀ kódà ká kúnlẹ̀ ká dọ̀bálẹ̀ kì í ṣara ìlànà tẹ̀sìn tiwa tó fọwọ́ sí ṣẹ̀ríà Muhammad sallallahu alayhi wa sallam ó gbàdánù. torí tá lọ́dẹ̀ náà ni wípé láti ara ìmọ̀ ọlọ́run ọba ó gbogbo fún ànábì wa Ádámù alayhi salatu wa salam ànábì Ádámù fi jọ̀gá lórí àwọn màláíkà bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jẹ́ onímọ̀ ẹni tó bá ń pààyàn lọ sójú ọ̀nà ọlọ́run òun náà ó jẹ́ ẹni tó dájú pé ìmọ̀ ẹ̀sìn ó wà lára rẹ̀ torí táàmù ọgbà lọ́wọ́ onímọ̀ àní gba lọ́wọ́ àwọn tí ò jẹ́ onímọ̀ ìsọ̀rọ̀ sí rẹ̀ yóò yàtọ̀ jíjẹun ẹ̀ yóò yàtọ̀ ìjókòó ẹ̀ yóò yàtọ̀ kódà ìròrí ẹ̀ lákàyè ẹ̀jọ́ yóò yàtọ̀ dẹ́gbọ̀n àmọ́ onímọ̀ nù ẹ bá ti gbé wa láde báyìí pé bó wa láti ọmọ ẹ̀ṣẹ̀ báyìí nísìn gbogbo olùsẹ̀ wa dàrú báyìí nísìn gbogbo ẹ̀kọ́ ṣe dàrú ni àti díjà àti gbogbo ẹ̀kọ́ àti nìkan ni ọwọ́ ọ̀rọ̀ báyìí á mọ̀ ọba láàrin àwọn èèyàn ẹ̀rí á mọ̀ ọba láàrin àwọn èèyàn wọ́n mọ̀ sọ torí bí nǹkan bá ṣe ń lọ pásẹ́gun bá ṣe ń fẹ́ bẹ́ẹ̀ làwọn èèyàn náà ó ṣe mọ́ fẹ́ pẹ̀lú rẹ̀ oòrùn bá ṣe ń mú bẹ́ẹ̀ làwọn èèyàn náà ó ṣe mọ́ yárùn ṣùgbọ́n tó bá jẹ́ ní mímọ̀ bẹ́ẹ̀ kọ́ pásẹ́gun bá fẹ́ onímọ̀ kì í lọ pàlátẹ́gùn onímọ̀ kì í lọ pẹ̀lú oòrùn onímọ̀ á máa lọ pẹ̀lú kíni qala Allahu qala Rasul kódà bí oòrùn bá sọ rẹ̀ bí nǹkan míì ẹ mọ̀ bó ní mímọ̀ láàyè náà ẹ bá ṣe wáyé nísìn nínú ẹ̀kọ́ fíkì wọ́n pe kíní kan ní al-khusuf wal-kusuf òun ni kí oòrùn kó yarí ó lóun ò ní wọ̀ fún òṣùpá àbí kó òṣùpá yarí kó lóun ò ní wọ̀ fún oòrùn tó bá ṣẹlẹ̀ nísìn akàrí bẹ́ẹ̀ ní gbogbo ẹgbẹ́ òjúrú báyìí nísìn ẹ̀rọ àdúgbò yìí gbogbogbò àwọn aláìmọ̀ kankan ni ẹ̀rọ àwọn ènìyàn lè mú fóònù wọ́n láwọn fídíò ṣùgbọ́n ní mímọ̀ onímọ̀ mọ̀ tá lọ mọ́síláṣí ni Ànábì sallallahu alaihi wasallam oní inna ash-shamsa wal-qamar oní ẹ̀rí oòrùn àti òṣùpá ayatan min ayatillah àmì méjì làwọn méjèèjì jẹ́ nínú àwọn àmì ọlọ́run tó tọ́ka sí bíbí ọlọ́run fa idha ra'aytumuhuma fa'absiru ila al-masajid tẹ́ bá ti rí kanu méjèèjì àbí méjèèjì papọ̀ wọ́n bára wọn jà kẹmọ̀ pé ìbínú ọlọ́wọ́ bá lò ẹ mọ́ tètè sáré lọ mọ́tíláṣí ìjẹ́ ìbálárò ní mọ̀nù mọ́tíláṣí ni àti mọ́mù àti èrò ẹ̀yìn àti jẹmọ́ mọ́tíláṣí ni wọ́n máa bẹ̀ lọ́hùn wọ́n kírun salatul kusuf yẹn ni wọ́n mọ̀ kí mọ́mù mọ̀ sunkún àwọn jẹmọ́ náà mọ̀ sunkún tó bá parí lẹ́yìn tán àwa ti wá àti àti kútúbà tí ó pẹ́ lẹ́yìn ẹ̀ àwa gbà wọn níyànjú ẹ̀tọ́ rẹ̀ aṣọ lẹ́ni ni ẹbí tọrẹ búgan lẹ́ni ni ẹbí tọrẹ owó lẹ́ni ni ẹ ṣe sàárà ọlọ́wọ́ ti ká ìbínú rẹ̀ kúrò lẹ̀ lórí àti pé bíbẹ àwọn onímọ̀ láwùjọ wàláhì ìfọ̀kànbalẹ̀ láwùjọ ni kódà bó onímọ̀ bá kéré fúlápọ̀ òun nìkan náà ní bẹ nílùú ọlọ́run mọ́ wo títí ẹ̀ pẹ̀lú ìṣesí ẹ̀ tí ó mọ̀ fi bá àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ lò ọlọ́run wo títí ẹ̀ yóò mọ̀ kẹ́ aráàlú ẹ wo Nàìjíríà wáyé ẹ̀ṣẹ̀ wo láti ẹ̀dá àwọn kan ò tí ì ṣẹ̀rú ẹ̀rí tọ́nà ti pa wọ́n rẹ́ ẹ̀wù wọ́n sọ̀rọ̀ ọlọ́run ṣètọ́nù náà ka tiẹ̀ ń bẹ̀ so òye kan tó wọ́n lá ọba láàánú ni yẹn làwọn náà fi ní kí yọ̀wọ́ sí pé àbẹ́ ẹ̀rí wọn báyìí rárá o wọ́n sọ bẹ́ẹ̀ ó lé dìgbà míì tábà ní wáàsí nígbà yìí náà nìyí náà tí wọ́n ṣe kí ní alẹ́ bá wọn lórí ìjókòó ọlọ́run ní kadhalika kuntum min qabli famanna Allahu alaykum ẹ̀yin náà ti jó bẹ́ẹ̀ rí o ẹ ti jó lọ Pasuma ẹ ti jó mèrèjì lọ bẹ́ẹ̀ rí ọlọ́run ló dá wa padà ṣùgbọ́n ó ṣe kò ṣe ọlọ́run máa wo bíbẹ àwọn onímọ̀ láwùjọ yìí máa fi jẹ́ kí ìkẹ́ ìfọ̀kànbalẹ̀ kó wà nílùú àwọn ni wọ́n gbẹ̀sìn dání ìyẹn làwọn kan wà sọ lẹ́nu wọn á ní kí náà pè lẹ́sìn àbí ẹ̀rí kí náà pè lẹ́sìn pé táǹsì lẹ́sìn ni àárọ̀ ulẹ̀ ìròrí àwọn èèyàn náà ń pè lẹ́sìn pé ẹ̀sìn ò ní nǹkan tó fẹ́ fún wájú ìròrí àwọn èèyàn lọ àwọn máa lè lórí àwọn tí wọlé sóyin ká ń sọ nìyí àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ bẹ́ẹ̀ ní àwọn mọ̀lẹ́hìdón àwọn atheist tí wọ́n ní kò sọ́lọ̀ rárá àwọn philosophers wọ́n ní kò sọ́lọ̀ wọ́n ní kò tẹ́sìn ìpẹ́ ẹ̀sìn wọ́n dá wà lálẹ́ ni tẹ́bá yọ owó àwọn ẹlẹ́sìn kúrò ní àwùjọ tẹ́bá yà wọ́n nímọ̀ kó láwùjọ wọ́n gé àwọn lórí rẹ̀ rí tàbí lẹ́yìn ṣe prógámù ìwọ́n náà máa ń wò lórí television náà ìrírí ayé wọ́n gé àwọn lórí ni nítorí ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bí táwọn onímọ̀ bá wà kò sí ni ẹ mọ̀ rí àǹfààní
ẹni tó fẹ́ wà bí ọ̀rọ̀ kan tó bá kàtílétí nínú ọ̀rọ̀ ọlọ́run á kóra sókè. ẹni bí fẹ́ lọ yáwó èlé ó mọ̀ gbọ́ wà sí ni owó èlé ò dáa wà láì àgbáríkò sí mbẹ̀ tó bá yá ó súnmọ́ pẹ́lẹ́pẹ́ ìwà àtàwọn ọmọ rẹ̀ ẹ̀ẹ̀rí bọ́mẹ̀ títí eléyìí tá ń sọ yìí ó lè kó sí létí òun ò tẹ̀ ní débẹ̀ mọ́. àwọn alẹ́ kò sẹ́sìn kò sóní mímọ́ kò sí wáàsí gbogbo wa ká mọ ìjà wèrè lọ bẹ́ẹ̀ la ilaha illallah. bẹ́ẹ̀ tí ò bá dé tí ó fún wa tó ju eléyìí lọ ẹ̀sìn fún wa ní security ó dáàbò bo àwùjọ ká má ti sọ pé ẹ̀sìn tá a rí yìí ní tó fẹ́ fún wa ó ju ọ̀rọ̀ security lọ security ìkan nínú tẹ́sí Islam gbé wa ni. so onímọ̀ òun là á máa ń pè ní dárí òun ni ó mọ̀ pé àwọn èèyàn lọ sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú àwọn nǹkan tó rí nínú ọ̀rọ̀ náà bá Allah subhanahu wa ta'ala. ṣùgbọ́n àti pé kò sí bá a bá ń pera wa láàfáà ká ń pera wa lóní mímọ̀ bẹ́ẹ̀ náà ni kárí pé ìmọ̀ yìí ń bẹ lọ́dọ̀ wa ìmọ̀ yìí ó ń bẹ lọ́dọ̀ wa ìmọ̀ tá a sì máa pa àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run ó ń bẹ lọ́dọ̀ wa ká má wò ó pé àti àmì náà máa ṣe wáàsí àfọwọ́ wáàsí mi ní sọ́mọ́ ní wáàsí gbangba èmi náà máa bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run ìyẹn lè máa sọ̀rọ̀ Ọlọ́run táwọn èèyàn kó má jẹ́ àfáà. wọ́n láfa kan sọ pé ẹni tí ó bá jẹ́ èèyàn láyé yóò kọ́ jẹ́ èèyàn náà wọ́n láfa kan sọ bẹ́ẹ̀ náà ni o. dáyì ni lọ́gẹ̀ ṣe hálímù wọ́n láì kì í ṣe hálímù kì í ṣàfà kì í ṣe onímọ̀ torí lè tó ń sọ yìí a gbọ́dọ̀ bá lóní mímọ̀ a gbọ́dọ̀ bá lẹ́nu àfáà kan. so ẹni tí ó jẹ́ olùpèpè sójú ọ̀nà Ọlọ́run ó bùkátà sí ìmọ̀ yálà inú mọ́ṣáláṣí ni ló ti máa pè yẹn ni yálà ní ilé tí ó ló dálẹ̀ ló ti máa pè yẹn ni láwùjọ ni ó bùkátà sí òun ló kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ọ̀run má ṣe kírun ẹ wò tó wáyé pé àwọn ẹni tí wọ́n pera wọn ní àfáà nílẹ̀ Yorùbá tá a bá dúró déédéé ni ó yẹ káwọn èèyàn tá à ń bá sọ̀rọ̀ kan ti mọ̀ọ́rún kí àfáà gangan àwọn gangan ni wọn ò kọ́kọ́ mọ̀ọ́rún kí ẹni tí ó báyọ̀ sọ̀rọ̀ ọ̀run òun bò mọ ìrún kí ẹni tí ó mọ̀ọ́rún ẹni tí ó mọ̀ọ́rún kí ni ó sọ fáwọn èèyàn bí ó ṣe kírun. nígbà tó pèrè láàfà ẹ wá ṣe wà límọ̀ Kùránì àsìkò léke àsìkò orúwá tó alátàrí tó ẹ̀ẹ́dìdé ásìrì tó ẹ̀ẹ́dìdé wọ́n wá béèrè pé kó wá ní báyìí làlúrí ni èmi yìí èmi yáwó làlúrí lè ní ọjọ́ làlúrí eléyìí làlúrí ibo. so common sense fún àwọn èèyàn tó ń bá sọ̀rọ̀ ní pé báwọn náà bá ní nǹkan mí ṣe kódà kó jẹ́ pé tí wò kí ń ṣe àwọn náà pàṣẹ òun ráre. ẹ̀rí tó lè ní gbogbo nǹkan tá a gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ tó jẹ́ àfáà yóò kọ́ àwọn ẹ̀bọ́n ṣe ń kírun Ànábì sallallahu alaihi wasallam ó kọ́ àwọn sàhábà bọ́n ṣe ń kírun ó kọ́ wọn ìmọ̀ ní kéèké làákà ìmọ̀ ní àwọn ìyá wa tó bá kírun ẹ máa sọ fún wọn ẹ máa rúṣọ balẹ̀ ẹ̀ẹ́dẹ́ka sọ yín kó máa balẹ̀ ẹ máa bu báyà ẹ bu ọrùn ẹ bu apá ọrùn ọwọ́ yín ẹ lè sílẹ̀ ṣùgbọ́n kẹ wá kírun kẹ wá rúṣọ kó wá dójúgu eléyìí yóò sọ pé irun yín ní ládà irun yóò pé àdúgbò tiẹ̀ fẹ́ẹ̀ ní ládà kankan rárá. àbá yóò ti le ju àlè bẹ́ẹ̀ ti ṣe mú wá nìyẹn ẹjẹ́ àtúnṣe irun là ń sọ ọ̀rọ̀ kíámọ̀ lélẹ́yìí torí táwọn àlọ́ òde náà nìyí a máa ń ro ó balẹ̀ kí ló wá dé táwọn àti náà táwọn ní ro ó balẹ̀. á jẹ́ kó yáwó yẹn bẹ́ẹ̀. kò rí bẹ́ẹ̀ ẹ̀sìn ló tó bá ń kódà obìnrin kò lẹ́sìn nígbà fáàmì ó túnmọ̀ sọ nìyẹn alóbìnrin ò lẹ́sìn. apákan bẹ́ẹ̀ lé Yorùbá wọ́n ti kú ní ìṣèkọ́nà bá wa dárí ìjọba bá wa fòrún kẹ́wọn olóbìnrin ò lẹ́sìn wọ́n lọ sọ nínú wáàsí wọ̀nyí pé tó bá dénú sàárè ẹ máa ń béèrè lọ́wọ́ ọkọ wípé ìwọ ọkọ ẹ̀ tó máa ń béèrè lọ́wọ́ ìyàwó pé mọ́nà fúkà káni ọlọ́run bá rẹ̀ yàwó ni sílẹ̀ ń bí mi tí àwọn tó mo lọ́kọ ni ọkọ rẹ̀ kọ́ kò tí kù ọ̀dà àti gbọ́mọ́ bínú ọkọ rẹ̀ bá dé á bí ọkọ rẹ̀ ní sẹ́wọ̀n tó obìnrin ò lẹ́sìn jẹ̀mọ́ ẹ sọ fún mi obìnrin wọn ni ó gbọ́ ilé yìí ni ó ní kàkún sí ẹ̀sìn àti kìíní yìí àti kó bára wa nílẹ̀ Yorùbá ká lóbìnrin ò lẹ́sìn obìnrin ò lẹ́sìn wọ́n sì lè lọ Ọ̀dúnmọ́ta kò lẹ́sìn wọ́n lè lọ Kétu kò lẹ́sìn wọ́n lè jí lágo mẹ́ta òru wọ́n là ń wo ó lọ yàrá pàjá
àmẹ́sìn náà ni wọn ò ní àwọn kan tí ò dá nìyí kò sí tó bí táwọn afáà náà fi sọ eléyìí àìtó ìmọ̀ náà ni ìmọ̀ òsì ni obìnrin lẹ́sìn ọkùnrin lẹ́sìn ẹ̀sìn ọkùnrin ọ̀tọ̀ ẹ̀sìn obìnrin ọ̀tọ̀ ẹ̀sìn ọkọ ọ̀tọ̀ ẹ̀sìn ìyàwó ọ̀tọ̀ ọlọ́wọ́ bí wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ ni ọlọ́ni innal muslimin wal muslimat wal mu'minin wal mu'minat wal qanitin wal qanitat bọ́dọ̀ ṣe ń tó lọ nìyí ní ìrọ̀ méjì àwọn olóbìnrin ò lẹ́sìn obìnrin lẹ́sìn o tó aburú ni gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe wá àti fáwọn èèyàn tí ò ti mọ̀ síwájú aburú ni lára àwọn aburú tí ó sì máa bí òun náà ni wípé wọ́n máa fi òfin ọlọ́run ọba ráre ntọ́lọ́run ọba ò sọ ni wọ́n máa sọ ntọ́lọ́run ọba ò ní àṣe òun ni wọ́n máa ní àṣe. àbáàkàn gbà tó tọrọ zàká gbà àwọn ọdún nígbà ṣẹlẹ̀ tó ń zàká ìjọba fi ń gbowó oṣù ìjọba á ti rí ẹ̀dá máa yọ ẹ máa kó fún mọ́ọ̀mù zakanu tí zakatọ̀ náà nìyẹn zakatọ̀ náà tí bọ́lá ṣe gbé kalẹ̀ nìyẹn la ilaha illallah bẹ́ẹ̀ kọ́ ò eléyìí ti zaka lẹ́kọ̀ọ́ ó nílànà ó lóye ó lófin ó ní májẹ̀mú ó lórígun ó sì làwọn òkúta àmọ́tara rẹ̀ yọ ọ̀tọ̀ ní sọ́dákọ̀ ọ̀tọ̀ ní hibà àlìhibà káfíńyàn lẹ́gùn ọ̀tọ̀ ní yíw zaka ti dá dúró lọ́tọ̀ ṣùgbọ́n gbà tí ò mọ́ ó kú gbogbo ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n láwọn ọjọ́ kan nínú ẹ̀kọ́ zakari ti wọ́n àwọn gbà yìí pé tí wọ́n bá yọ zaka gbogbo tó bá ti rà wọ́n bá zaka lára ẹ̀ wọ́n bá ra bọ́tù wọ̀tà báyìí èlò náà ta 50 naira ayọ̀ zaka ìdá kan ogójì òun ni bá yẹ pé 50 naira ó ra 40 naira nílò 1 naira zakati ẹ̀ nìyẹn tó bá ra 80 naira ayọ̀ 2 naira zakati ẹ̀ nìyẹn ní zakati ọlọ́run nìyẹn zakati ọlọ́run kan lélẹ́yìí ṣùgbọ́n gbà tí ò sí mọ̀ ó sì gbẹrẹ gẹ́gẹ́ bí àfẹ́sìn olórí ìjọ onímọ̀ ẹ̀rí bẹ́ẹ̀ sì ni tó ń bàjẹ́ ó pọ̀ ju tó ń túnṣe lọ lára burú kí mọ̀ kó má sí ká sì gbéra wa sípò oníwà àtìlélẹ́ yìí. bákan náà nínú àwọn aburú rẹ̀ òun náà ni a máa rí wípé àwọn tó jẹ́ àwọn nǹkan ẹ̀sìn ẹni tí ò sí ìmọ̀ lára rẹ̀ tó ń pè rẹ̀ láàfáà a máa rí àwọn nǹkan ẹ̀sìn gẹ́gẹ́ bí n tó le yóò mọ̀ tako àwọn ẹni tó bá ń ṣe é. jẹ̀mọ́ ẹ wo àwùjọ táwọn wà yìí nínú nàìjíríà wa nínú èkó wa yìí ìlú tí ìbàjẹ́ tó ti gbilẹ̀ bí nàìjíríà bí èkó yìí kò sí ìmúra lẹ́fẹ́ sọ ni nítawọn èèyàn mú tán jẹ ni níjọ́ ẹni tí ó mu sìgá yóò mọ̀ mú nínú yàrá rẹ̀ ni àbíkọ̀rọ̀ àbílẹ̀kùn lélẹ̀ nísìnyí igbó gangan náà ń gbé káàkiri nísìnyí àtọmọdé àtàgbà ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún ọmọdún bẹ́ẹ̀ sì máa bá nìyẹn. tọ́káwá ara àwọn èèyàn kan kí wọ́n láwọn fẹ́ sin lọ́hùn lọ́kùnrin lóbìnrin látara ìsọ̀rọ̀ sí ìmúra ìjọsìn wọn èèyàn gbọ́dọ̀ takúrú àwọn èèyàn bẹ́ẹ̀ á máa yìn wọ́n ni á máa fi wọ́n sọ̀rọ̀ ni kódà á máa fi ṣe tán pè ní nàmúzàjì àpẹẹrẹ abẹ́ẹ̀ ni wọ́n bá ṣe múra ọmọ ìjókòó lọ́hùn bí yóò bá kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn aláfíà ó dé bá ìnira ò ní mú ṣùgbọ́n bá pẹ́tọ̀ àwọn tó fẹ́ ṣe pèsèrè ni tó fẹ́ ṣe jáàmùsì tó fẹ́ ṣe obìnrin bí ilẹ̀ disco kìíní ni ẹ̀rú ó mọ bàyá àti kọjá ìnira ni ẹ mọ̀ rí pátá ẹ mọ̀ rí òwò ẹ mọ̀ rí wọ̀kúwọ̀ ẹ mọ̀ rí ìdájì ọ̀yàn ẹ mọ̀ rí gbogbo ìbàjẹ́ ẹ mọ̀ rí mẹ́ jẹ̀mọ́ ẹ̀kọ́ wo làwọn ọmọ kéékèèké fẹ́ kọ́ látàrí àwọn èèyàn bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ onímọ̀ tó ń sọ àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run àbẹ́ni tó ṣe wá àti fáwọn èèyàn yóò mọ̀ ṣàwọn ẹlòmíì lójú kòkòrò lórí irú àwọn èèyàn bẹ́ẹ̀ àní mọ̀ gbógun tì wọ́n àní mọ̀ sọ̀rọ̀ wọn láì dáa wọn náà ẹgbẹ́ jẹ́ ní wọ́n yẹ o aborí mọ́ bò wà ní wọ́n o ọ̀rọ̀ aborí mọ́ bò wà àwọn kan jẹ́ ń bẹ àtiwà àtorí wọn ò bò ẹ̀jẹ̀ ẹ̀sọ́ tàwọn yun náà báwọn kan bá ti ẹ̀ bo orí tí wọ́n bò wà kún àbí ká má ti sọ yí pé ní ọ̀pọ̀lọpọ̀ ń sọ tó fẹnu sọ
kéèta ni pé eléyìí rárá kò ní rí bẹ́ẹ̀ àwọn aláṣẹ jù ni ẹlòmíì wà lé wọn ẹnìkan sọ náà kan ó ní ẹ̀rọ àwọn obìnrin tó borí yẹn bàbá lọ oníṣìnà ni wọ́n o bó ṣe wà ẹ̀pọ̀ ní ẹ̀ ṣé ojú bákan náà ṣe ṣìnà rí kódà èmi ṣe ṣìnà oníṣìnà ni wọ́n náà torí o lè ní mọ́mẹ́tẹ́ olè tọ̀ tó bá jẹ́ wá ṣe ṣìnà rí kò ṣe ṣìnà mọ́ ó mọ̀ pé oore ni àrùjú ìlàlẹ́ hákì fàdílà ká padà lọ sí ní tọ́lọ́wọ́n bá sọ lẹ́yìn tá a ti ya ògbèrè lọ ọlọ́run wá dára padà ó mọ̀ pọ́nlá ni oore ni àwọn kèfèrí ni wọ́n fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ fáwọn ẹni ọlọ́run yẹn ni tí àwọn ọmọlẹ́yìn fẹ́ra wọn náà sọ pé ìwọ Musa tí wọ́n kọ́ ló pààyàn jò ní ìwọ kọ́ ni ìwọ ló fẹ́ sọ pé ká mọ̀ sí náà ìwọ fẹ́ sọ pé àná bì ní ọ wọ́n kọ́ la pààyàn jò ní ìṣesí àwọn ẹni bí nìyẹn bóyá bá jẹ́ ní tí èèpọ̀ òfin ọlọ́wọ́n bá mọ́ kété tó bá ti ṣe táwọn kúrò níbẹ̀ má dá padà síbẹ̀ mọ́ máa yìn ni máa kí ni ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn àfáà wa láwùjọ yìí àmọ́ tá a ṣe o ṣòkòtò báyìí ìbínú ni ìjábọ̀ àwọn obìnrin wàhálà ni ẹ̀rí òkòtò wọn àwọn máa lò sí àmọ́ tó ń fowó jóná sí yàrá aṣọ ọ̀pá mẹ́fà kí ṣòkòtò ẹ̀rọ tún délẹ̀ ṣé tẹ́lọ̀ ni ò máa rán mi àbí ẹdi ṣẹ̀ṣẹ̀ gbà àfi bí ẹni pé ìta ń ṣe yìí tuntun ni jẹ́mọ́ kí láwà ṣe lára ẹ̀kọ́ ẹ̀sìn Islam náà nìyẹn kí láà ṣe á ti sùúrù náà ni èyí ni tó bá yé kò ní yé mùsùlùmí kan kó mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ á ní bára wa jà á ní búra wa á ti sùúrù fúnra wa náà ni ṣùgbọ́n ọkàn wa balẹ̀ o pé tẹ́ bá rí lára wa o ṣòkòtò wa tí ò kọjá kókó tẹ o àwọn obìnrin wa tí wọ́n ń borí tó ń bora o ó dá wa lójú tẹ́ bá padà lọ sínú fírẹ́ẹ̀sì bí amalikiya ni shafi'iya ni anabila ni gbogbo mọ̀dáìbù alìfìkìyà àkìdíyà ìsìlámíyà pátá bá ń kíní ìbẹ̀ alhamdulillah ọkàn abalẹ̀ lórí yẹn yẹn lọ́kàn afọ́ balẹ̀ pé tọ̀ níta agbédá ní kò ṣe gbógun tì bí ìbòjì ni ẹni bá lóun bá ìbòjì jà ìbòjì ó sọ fún pé ìwọ gangan fúnra rẹ gan mo ti nẹ òfẹ́ bá lóun jà ìwọ gan níbòjì ìwọ náà níbòjì tó ẹ̀sìn tọ́lọ́wọ́n bá fi kẹ́ wa ó fi wá lọ́kàn balẹ̀ yìí pé ṣòkòtò wa tí ò kọjá kókósẹ̀ kò sí tírà kan tẹ́ gbé kalẹ̀ nínú tírà màlìkíyà ẹ lọ wo àwọn tírà kékeré tá a máa ń kalẹ̀ Yorùbá tó dá àwọn tírà fíkìú bíi Muqaddimatul Izziya bá mẹ́ ó wà mẹ́ Risala títí Ibn Abdil al-Qayrawani ó wà mẹ́ wọ́n kọ́dà wọ́n sọ pé haramu ni ṣòkòtò gbọ́dọ̀ kódẹ́ kósẹ̀ fọ́kùnrin o ìmọ̀ràn gbọ́dọ̀ kódà kókósẹ̀ bó ṣe wà mẹ́nu kó láti máa kàtà nílò jẹ̀mọ́ àtìfẹ́ kọ́lọ̀ kó ṣe titi wa àtìfẹ́ kọ́lọ̀ kó yá òjò wa padà àtìfẹ́ kí Ọlọ́run kó rí wa gẹ́gẹ́ bí onímọ̀ ẹgbẹ́ tó mọ̀ pẹ̀lú tó lè ràn lọ́wọ́ bá àti ká máa lò ní lílò yìí tá à ń lò yìí kò wá tó dáa ká tó rí àwọn èèyàn tí ó mọ̀ wá gbógun ti àwọn ẹni tó bá ń ṣe àti ní máa fi ìwà tá a bá rí láàrin ẹnìkan tó ń ṣẹ̀sìn káwá fi kọ̀ndẹ́mù ẹ̀sìn tó gbé darí rárá kò rí bẹ́ẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wá lóòótọ́ ìyẹn lè jẹ́ oní súnà tí ó mọ bínú kọjá àlà ní òtúmọ̀ àti pé súnà tó gbẹ́dá ní kéṣe lànà kò túmọ̀ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní súnà ọ̀tọ̀ ní bínú tó wà lára rẹ̀ súnà ara rẹ̀ dandan ni ẹ̀rí á kún lórí ẹ̀ á sọ̀pọ̀tì ẹ̀ ìbínú ara rẹ̀ á mọ̀ pé káfíń sí yẹn àwọn nítorí yẹn káwá gbẹ̀dánù kò rí bẹ́ẹ̀ eléyìí gbogbo àwọn àlàyé ni manzilatul ilmi fi da'wa ila Allah ipò tí ìmọ̀ wà nínú ẹ̀sìn kìí ṣe ipò tó kéré tá a bá ti sọ ìmọ̀ yìí kìí ṣe ìmọ̀ ẹyọ kan ìmọ̀ hadithi kan rárá ihatatul ilmi ká ní ìmọ̀ síkíù ìmọ̀ hadithi ìmọ̀ tafsir tó dẹ́ tí ó pàdé lọ́sọ́jọ́ ọ̀nà ọlọ́wọ́ ọba ó bùkátà sí alukur'ani yóò kó ti kur'ani fáwọn èèyàn yóò kó ti hadithi fáwọn èèyàn yóò sọ fáwọn èèyàn nípa ìtẹ̀sí islamu yóò sọ fáwọn èèyàn nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwùjọ ojú wo ló yẹ ká fi wò ó bó ló ṣe ká bá lò báwo ṣe ká bá lò gbogbo àwọn kan wọ̀nyí onímọ̀ oníṣàfẹ́kù rẹ̀ ẹ̀rí pàtàkì nìkan wó tuntun tí ó wo náà Kùránì olùbẹ́ náà Kùránì kọ́nà má dárúkọ àpá kan mítà kó kà ní
olúwa náà Al-Qur'an ọlọ́run ní wàtánà kókà kọ́ ìmọ̀ ọlọ́run ní mìta kókà ọlọ́run dárúkọ Fáṣọlá olúwa náà Qur'an ẹ̀rí Fáṣọlá òní Fáṣọlá jẹ́mọ́ ṣé àfáà lélẹ́yìn ni àbí dáyí ni òun náà pé o bóyá oníjọ jẹmọ yíyàtú kìnìkan alìsìlámíyà à Nàìjíríà yóò ní ṣùgbọ́n láì sí méjì kìí ṣe àfáà ìjọ onímọ̀ tó onímọ̀ yóò bùkátà sí ẹ̀kọ́ al-Qur'an tafsir al-Qur'an yóò ní ilmul hadith ìmọ̀ hadith yóò ní dandan ní agbọ́dọ̀ mọ́ mi hadith wo la lè lò agbọ́dọ̀ mọ́ lára àdáwò tá lómi tún nínú ìyẹn gbà bó láti wá ṣe léyìn nísìn àdìsí kan dọ̀yí àdìsí kan tọ̀yí àdìsí kan tẹ̀lí àdìsí kan tẹ̀kíw fún erí nù àbí bẹ́ẹ̀ ló ń jẹ náà oúnjẹ ń bẹ tọ̀yí oúnjẹ kan ń bẹ tẹ̀kíw ṣùgbọ́n jáde kó iná tax number lára oúnjẹ ọkàn ẹ̀ balẹ̀ tó oúnjẹ yìí kan tọ̀yí kódà fún yẹn bá jẹ tí ó balẹ̀ láti kìámọ̀ tọ̀yí náà ni bẹ́ẹ̀ náà lògùn náà wọ́n lọ sí gbé tó ilé ayé kalẹ̀ nìyẹn gbogbo ìmọ̀ ni tó abùkátà ìmọ̀ hadith wọ́n tó fẹ́ pààyàn tó lọ́nà ọlọ́run ó ń mọ ìpàdé tó fẹ́ lò yìí ìjà hadith tó lálàáfíà ni torí pé n tó fẹ́ sọ fáwọn èèyàn yìí n tó sọ ní kí ọ̀dọ̀ ànábì ló ti wá sí bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ ànábì ló ti wá. àwọn ìtàn ìjàpá àfihàn níbo nínú àwọn ìtàn lárúbáwá ká máa sọ ọ́ tá a bá sọ ẹ̀dẹ́gbéyà àwọn ẹ̀pẹ́ léyìí o kìí ṣọ́ra ànábì o. ẹ̀sùn náà torí pé ẹ fẹ́ fi ọlá ànábì rinlẹ̀ káwọn wá sọ ntànábì ò sọ káwọn wá sí ntànábì ò ṣe ká gbé ànábì sí kí ọlọ́run bó gbé sí. àdìsí kan bẹ ọlá ànábì sallallahu alaihi wasallam àwọn àkàn bẹ lára rẹ̀ ìwà yìí kò fẹ́ ìṣlára ọmọ adé àmàfẹ́ kàfàrà àfi ara ànábì nìkan kí ni ìwà náà alákọ̀ọ́kọ́ tó bá yàgbẹ́ ìgbẹ́ rẹ̀ ilẹ̀ máa ń fàmù ni. ẹlẹ́ẹ̀kejì fárábí bá rí òòrùn òfin pa ìbòjì ọlọ́run dá ṣíṣú òjò òun ló dà gẹ́gẹ́ bí ìbòjì fún anábìsì ní kì í ní ìbá fi máa rìn ìmọ̀ tẹ́ bí ọ̀pọ̀ lọ́nu ó sì máa fẹsẹ̀ méjèèjì ìmọ̀ fi ń jọ́ǹpù ṣe à ń kí nìyẹn àbá ń bù ànábìsì kìí sí ọ wọ́n ní ọrùn ẹ̀ 360 degree ni ó lè yí báyìí yóò mọ gbogbo aláìgbé lè yí rọ ni wallahi láti irọ́ ni anaduwa muhammad sallallahu alaihi wasallam ó ní ọlọ́run ní kúl sọ fún wọn inna ma'ana basharun mithlukum èmi ànábì èèyàn bíi tìyín ni ìyẹn ànábì fi lè sọ́ọ̀bù problem ọmọ ìdé nìyẹn fọlọ́ pé 360 degree ànábì lè yí ọrùn definitely ànábì ò lè sọ problem títí wá kò lè sọ́ọ̀bù ẹ̀ nìyẹn nǹkan báyìí kò báyìí ṣùgbọ́n táà ń báyìí ànábì báyìí la fi mú ọ̀rọ̀ ìṣesí ẹ̀ la fi fi ń ṣiṣẹ́ ìtògbésí ayé wa. fẹ́ẹ́ pẹ́tọ̀ ànábì òrùn ò parí tóòrùn máa ń pa mí ànábì ò lè sọ bọ́dẹ̀mù mi. tí wọ́n gbé léyìí afẹ́ pọn lé ni láì mọ̀ ẹgbẹ́ afẹ́ kábùkù ẹ̀ ni. kò rí bẹ́ẹ̀ èèyàn bíi tiwa ni ọrùn ẹ̀ kò tọ́rùn 360 degree lóòótọ́ ọlọ́run ọba fún un ànábì máa ń rẹ́yìn àwọ̀ wájú yóò sì máa rẹ́yìn tó bá ń bẹ lórí irun nìkan ọlọ́run ọba fún bẹ́ẹ̀ ẹ̀rí ti wà fún yìí ṣùgbọ́n pé yóò mọ iye oorun nígbà tí a máa ń yí ẹ̀rọ ọlọ́ta anábì sallallahu alaihi wasallam kò rí bẹ́ẹ̀ o àdéjà anábì ilẹ̀ máa ń fa irọ́ ni gbígbẹ̀ rẹ̀ ti mọ́rùn ìgbà anábì náà mọ́rùn bítọ̀ rẹ̀ ti mọ́rùn ìgbà anábì náà mọ́rùn bó ti mọ́ sùn anábì náà mọ́ sùn ṣùgbọ́n ẹ̀ka fi ń bẹ àwọn anábì ọlọ́run ojú wọn ní sùn ọkàn wọn kì í sùn ẹ̀rí wà fún yìí torí pé fọ́kàn bá fi lè sùn tá a bá lálàá àlá tá a bá lá a lè mọ bó ṣe jẹ́ sọ̀rọ̀ ànábì ọlọ́run lójú oorun ọlọ́run máa ń bá wọn sọ̀rọ̀ lójú oorun ọkàn wọn ò gbọ́dọ̀ sùn aláwọ̀ wà yìí ni yàtọ̀ tó ń bẹ láàrin yẹn nìyẹn kẹ́rì ibi àti máa pa kódà ibi pa jù mí lọ ibi pa náà ló jù mí lọ tí ìbá ti rọmọdánù tọ́lọ̀ náà máa jẹ fún dídí oṣù kan lẹ́yìn oúnjẹ sàárì ànábì sallallahu alaihi wasallam nílé rẹ̀ oṣù kan oṣù méjì kò ní sí tí wọ́n jẹ nílé ẹ̀ ìyẹn láti lè rí gbogbo kọ́ṣe ìnira olùfẹ́ rí láyé tánàbí òrí tó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tá bá gbẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ kalẹ̀ fáwọn yẹn gẹ́gẹ́ bí special made definitely ànábì ò lè solve problem táwọn ní nìyẹn ìyẹn ní ìṣesí rẹ̀ a lè rẹ́kọ̀ọ́ tá fi lo ìgbésí ayé lára àmẹ́lẹ́ yóò rí bẹ̀ fún wa
sílẹ̀ yìí nínú ẹ̀kọ́ ni tó wá bùkátà ìmọ̀ gbogbo ẹnikẹ́ni tí ó bá pa àwọn èèyàn lọ sójú ọ̀nà Ọlọ́run yálà àfa kékeré ni ọ́ ni àfa àlá ni ọ́ ni ẹnìkan ló fẹ́ pè ní èméjì ló fẹ́ pè ní ẹ̀rí wá sí gbangba ni wá sí kọ̀rọ̀ ni ọ̀rọ̀ kan ló fẹ́ sọ ni ohunkóhun tó o bá ti fẹ́ sọ tó sọ ní pé Ọlọ́run sọ ànábì sọ báyìí ìtẹ́sí Islam mú wá nìyí o bùkátà bí mọ̀ tá a bá mọ̀ ẹ̀já béèrè níta bá mọ̀ ní ká sọ eléyìí nínú àwọn àlàyé ni akóolé gbọ́wájú báyìí lọ abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kọ́nà kó ṣe àlékún dáadáa fún wa àti àwọn ọba wa imam àti wọn ẹkú jókòó kọ́nà ọba Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí a rí yín pẹ́ dáadáa yín ọlọ́run bá yóò jẹ́ kí mo tẹ̀síwájú sí i ọlọ́run ti ṣe yín ó ti ṣe yín ní ẹni ìṣíwájú ìjọ sọ yín di èrò ẹ̀yìn ọlọ́run bá olè ṣàdánwò fún yín àtẹ̀yìn àti mọ̀lẹ́bí yín la ilaha illallah wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam wa salamu alaykum wa rahmatullah.